àmèsì ni ọ́ láyé. Allahu akbar. Ìsáyé rẹ̀ àmèsì ni. Àmọ́ kí ìjámi rẹ̀ ń lè bá jámi dádélẹ̀. Ẹni tí ò ní bà àmì rẹ̀ jẹ́, tí ò ní dá ọ̀la rẹ̀ lọ́nà, tí ó bọ tọ́jú ọ̀la rẹ̀, tí ó palẹ̀ mọ́ ọ̀la rẹ̀ fún ọ, ọ̀dọ̀ ẹni jù ọ sí. Wọ́n fi jù wọ́n sọ́dọ̀ Maulana Sheikh Yahya. Rahimahumullahu jami'an. Wọ́n yìí sọ fún Sheikh Yahya ni wípé ntí mo fi ọ wá ké lọ́dọ̀ rẹ̀ kọ́ kéwú kó sì wá ṣe khidima. Allahu akbar. Kálùbáríkà tí ń bẹ lára rẹ̀ kọ́nà Allahu akbar. kó lè fi mú àmì tóun náà fẹ́ jẹ́ láyé kó lè má fi láàyè. Wọ́n fi ń bẹ lọ́dọ̀ bàbá Sheikh Yahya Murtada, wọ́n gbé ọ̀dọ̀ wọn. Mo wá sọ ń jò ní wípé Maulana Imam Hamza sọ fún mi wípé bàbá Sheikh Yahya njọ́ táwọn ti délé kíwú táwọn ti wà lọ́dọ̀ wọn, àwọn ọ̀gbọ́ kún wọ́n sọ fún yàn pọ́lá alùbáríkà rí. Allahu akbar. Wọ́n ní wọ́n sọ àwọn ọ̀gbọ́ rí wọ́n ní kọ́dà bí wọ́n bá náà yẹn sẹ́ ó ṣeun, àmọ́ pé ọ̀là alùbáríkà àwọn ọ̀gbọ́ rí tọrọ wọn lẹ́nu wọn. Allahu akbar. Àwa ń wéṣì ẹ̀ nísìnyí lájà tẹran ọ̀sán alùbáríkà ọ̀sán àǹfààní àwọn àdúrà tí ó gbà, àwọn tí wọ́n mọ válù àdúrà yìí tó máa gbé táwọn bá ti wí àwọn ò gbọ́dọ̀ wí fún ọ̀tọ̀ Ọlọ́run, àwọn ò gbọ́dọ̀ wí fẹ́ni táwọn mọ̀ pé ọ̀dọ̀ tá àwọn lọ́la. Allahu akbar. Wọ́n ní wọ́n rán wọn ṣe ń jọ náà, àwọn wá dé ní nǹkan bí aago 10 alẹ́, bàbá ti wá sùn, àwọn wá jókòó níta, wọ́n ti tilẹ̀kùn, àwọn wá jókòó níta nílé ẹnu ọ̀nà nílé lóru títí di aago 2 òru. Allahu akbar. Torí tí wọ́n rán àwọn ò gbọ́dọ̀ gbé lọ sí inú hostel táwọn wà, àwọn gbọ́dọ̀ gbé lọ́wọ́ ni, àwọn wá gbé lọ́wọ́ bẹ́ẹ̀ fi adago 2. Bàbá wa ń jáde táwọn sàlùwàlá tí wọ́n ṣe nẹ́fìlà, wọ́n wá kan àwọn pé ìwọ òun ó lè mi ní ìwọ Hamza kọ́hun, ó ní bẹ́ẹ̀ ni èsè ìwọ ò lè sùn ni, ó ní sẹ́tẹ̀ ẹran mi náà ni mo ti gbé dé pé wọ́n wá rí pé ẹ ti sùn. Wọ́n ní ó sì lọ lè sùn tó bá láàárọ̀ mọ́ wá jíṣẹ́ fún mi. Ó ní mo ní kí n má gbé lọ sọ́dọ̀ mi ni pé kí n dúró nígbà tí ó bá fi di àṣùbà tẹ́ bá fi jí ẹ bá mi ní àì. Wọ́n ní bàbá wa ní wọ́n yá bá ń gbé, wọ́n wá ń gbé ní wọn lọ́wọ́, wọ́n ní ọ̀sà àlùbáríkà. Allahu akbar. La ilaha illallah. Allahu akbar. Náà fi ń sọ̀rọ̀ náà ń jọ́ náà fún mi wípé ìmọ̀ bọ́yá ẹnu gbólóhùn kan tá àfáà mi wí fún mi hun Allahu akbar. òun lọ́lọ́run fi sáyé mi bó ti ṣe yìí. Jalla jalaluhu. Ọ̀rọ̀ tí ń sọ yìí nísìnyí sísọ rẹ̀ tí wọ́n sọ nísìnyí tó ọdún 10. Ọ̀gbọ́ Akramakumullah. ọdún 10 ọ̀hún sì ní kì í títò tó báyìí. Gẹ́tì bẹ́yẹ Akramakumullah. bẹ̀rẹ̀ láti máa wípé wọ́n ṣe ríire lára àfáà wọn lẹ́yìn ìgbà tí wọ́n bí wọn rí, wọ́n wá kéwú lọ́dọ̀ àfáà rí, wọ́n wá soríire lọ́dọ̀ àfáà rí. Alhamdulillah. Wọ́n wá kú ńbẹ̀ tán tí wọ́n kú lọ́dọ̀ wa Sheikh Yahya Na'am. tí wọ́n padà sílé kéwú tí bàbá wọn, àwọn bàbá tó bàbá wọn tí wọ́n ń kọ́ mọ kàtàtìbù ni, àwọn kéwú alukurani àfáà alukurani ni wọ́n, akọ́mọ kéwú alukurani ni wọ́n. Bó ti yé nígbà àwọn wá kéwú dé tí wọ́n dá àfáà, àwọn ni wọ́n wá change ẹ̀ ni wọ́n sọ di madrasa, wọ́n sọ di sakọ́fà, wọ́n wá dalẹ̀ kéwú náà lẹ̀ láàrin agboolé ńlẹ̀ àrí ibi ń bẹ̀. Wọ́n ṣe ní kíláàsì tẹ̀mọ̀yídí àyídáàdí iná lọ́wà tí wọ́n bẹ̀rẹ̀ sí bíúdì àwọn ọmọ. Náà kí ni wọ́n á fẹ́ lò ń bẹ̀ ni pé kó tó di pé Ọlọ́run wá mú màkánù wá, tẹ̀mkínù Ọlọ́run dé, ìgbàláyé Ọlọ́run náà fi gbìyànjú láti kúrò ní ilé, wọ́n fi wá ṣe hijira lọ sí àyégbàmí ń bẹ̀ ni. Ló fi wá di wípé tòjìhíyà okun. After tòjìhíyà yẹ nígbà tí ìgbàláyé tún dé ni wọ́n tún ní nursery and primary school. Gbà tí ìgbàláyé tún dé wọ́n tún sọ ọ́ di secondary school.
Masha Allah. nígbà tí gbà láàyè tún dé ló fi wá di Imam Hamza College of Education ìgbàláyè Ọlọ́run ni wọ́n fi shift lọ sí Òkòlówó ń bẹ̀ primary school tún wà ń bẹ̀ náà nígbà tí gbàyè Ọlọ́run tún dé ẹ̀tẹ̀kì tún kún Masha Allah. ìgbà tí gbàyè Ọlọ́run tún dé hospital tún kún Masha Allah. ó tó wá di wípé eré iléeṣẹ́ rédíò bó ni àfáà náà gbọ́dọ̀ níléeṣẹ́ rédíò tí gbogbo àfáà ó máa wá láti máa wá ṣe ètò Islam táwọn yóò pé sangiliti ti Islam ni eléyìí gbogbo èyí tó kù àmúlùmálà ní everybody ló lè lọ bẹ̀ aláwo lè lọ nìkan lè lò àmì èyí tí ó jẹ́ tà àfáà táwọn pé gbogbo àwọn àfáà ni ó máa wá bẹ̀ láti máa wá sọ̀rọ̀ Ọlọ́run li ja'ali kalimatillahi hiya al-'ulya wa kalimati shaytani hiya sufla èyí ń ní hádàfù wọn èrí èyí ń àti bó ní yunifásitì ó ti kún tí wọ́n sì ti pilẹ̀ rẹ̀ eré èyí ń ní títàn dé sí tẹ́fì máa wípé suhimmatin 'aliya ọ̀gbọ́ yuhibbu ma'aliya al-umur gbogbo agbárin tá a wá wí ojú ọ̀nà ìsìláàmù náà ni wọ́n gbé kalẹ̀ fún. náà kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni pé mo ń sọ̀rọ̀ bọ̀ wá ilẹ̀ kan wípé ọlọ́wọ́n bí wọn lárúgbó àfààní wọ́n jẹ́ ẹni tí ó ní kú wà háfísà Allahu Akbar. wọ́n lè gbé nǹkan sérí púpọ̀ tó bá gbá tíra mọ́ báyìí ọba ti wò báyìí ọba ti pàdé gbogbo ẹ̀ ti wà lórí Allahu Akbar. wọ́n sì ní kú wà dákírà tó bá fẹ́ lò ẹlòmíì lè ha yóò dúró lórí àmọ́ tó bá débi tí ó ti lò kò ní dá lóhùn Imam Hamza kọ́ wọ́n bá débi tí ó ti lò yóò dá lóhùn Allahu Akbar. àdákírà wal àrídọ̀ àti kú wà tààkùl tá a fi ṣe Hayakumullah. gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe fún wa Rahimahullah. nípa hadith wọn a máa mú hadith wá pẹ̀lú zanadue àti rọ́wì rẹ̀ Bẹ́ẹ̀ni. tí Ọlọ́run fi kíní yẹn rọ̀ wọ́n lọ́rùn àtà àti bàbá ìmáàmù àgbà fi ń pè wọ́n ní imamul muhaddisi Masha Allah. wọ́n sì nífẹ̀ẹ́ ànábì púpọ̀ Sallallahu alayhi wa sallam. wọ́n bá pé kí ni Imam Hamza nífẹ̀ẹ́ jù láyé ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. ẹ máa rí ẹni ọba ńgbà tí wọ́n fi bẹ̀rẹ̀ sáwíà tán fi sáwíà lélẹ̀ 1999 tó wọ́n gba ọwọ́ tasọ́wúfù kàdíríyà lọ́dọ̀ bàbá wa ní pàkátà bàbá ń pàkátà níbẹ̀ wọ́n ti gba ọwọ́ Hayakumullah. ó ti yé bá wọn àmọ́ wọ́n wá fi sílé àfàǹdá púpọ̀ kọ́dà bàbá wa Nakibul Ashraf Mawlana Nakibul Ashraf wọ́n ti rán wọn lọ wá sí wọn ọ̀rọ̀ wọn lọ wá sí rí tèmi jáná sí fún wọn ó tó mẹ́rin Allahu Akbar. bàbá Nakibul Ashraf kọ́lọ̀ ń bá wa kẹ́ wọn Àmín. wọ́n pè lọ́ba ń ṣe wá sí báyìí Allahu Akbar. kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni pé ebi sáwìyà yẹ bẹ́ẹ̀ bá ń ṣe síkìrì tẹ́ ń dá kọ̀sídà tó wáyé kọ̀sídà tẹ́ ń dá yẹ wáyé kọ̀sídà tànàbì ni Sallallahu alayhi wa sallam. wọ́n máa sunkún ni Allahu Akbar. ibi ìfẹ́ Ànábì. ànábì tí wọ́n ní ìfẹ́ yẹn pọ̀ òun ni bàbá ìmáàmù àgbà fi rí lára wọn tán fi pè wọ́n ní habibu habibi rasul àbí habibu habibillah ni bàbá ìmáàmù àgbà máa pè wọ́n pé olólùfẹ́ Ọlọ́run Allahu Akbar. inú àwọn tí mo fi sọ wípé wọ́n bí wọn lárúgbó àfààní nígbà tí wọ́n fi ń bẹ ní family house àwọn tó jẹ́ àwọn àgbààgbà àfà tí wọ́n jù wọn lọ ní mímọ́ tí wọ́n jù wọn lọ lọ́jọ́ eré ẹ̀yàn kí nǹkan méjì nù wọ́n jù wọn lọ ní mímọ́ wọ́n sì jù wọn lọ ní ọjọ́ eré kọ́dà àwọn tó bí wọn ẹ mọ̀ pé nínú mímọ́ ẹni yìí ó tayọ nínú ọjọ́ eré bẹ́ẹ̀ ni yìí ọba bí ẹni yìí yóò sì fẹ́ bí Allahu Akbar. ẹ̀yàn kókò ní sáájú tọ́nù ala sabilil misal bàbá wa Dr. Abdulhamid Agaka
ìmáàmù agaka tàná Ọlọ́run bá wa kẹ́ wọn àwọn àti bàbá ìmáàmù Mali àti bàbá ìmáàmù Sẹ́ńsọ̀ bàbá Professor Hamza àtàwọn bẹ́ẹ̀ bàbá Jamondo àtàwọn bẹ́ẹ̀ ni wọ́n jọ àwọn sẹ̀ríkù ní Darul Ulum àwọn alfawjul awwal ní Darul Ulum ayé bẹ́ẹ̀ kọ́ Hayakumullah. bí wọ́n ti wá tó nínú mímọ̀ Hayakumullah. àwọn bàbá Nakibul Ashraf àwọn Shehu Sasili wọ́n mọ̀ tí wọ́n bá rí wọn àbí tí wọ́n rà Professor Baki tí wọ́n bá rí wọn wọ́n lọlẹ̀ fún apá àfa àwárí Mashallah. ìrádà Ọlọ́run tí mo wá rí ni pé tí bàbá wa Dr. Abdulhamid Agaka kọ́lọ̀ nǹkan fẹ́rí jì wọ́n tí wọ́n bá ń bọ̀ wá dọ̀ Maulana Sheikh Hamza ń gbà náà tí wọ́n wà ní family house nílẹ̀ àrí ibi tí wọ́n bá ń bọ̀ wá tí wọ́n bá ti páàkì mọ́tò síbi ọ̀kan kan tí a ti ń ṣe wọ́n wá fi wọ́n mọ̀ wá wọ́n kúnlẹ̀ tó ẹ̀mẹ́rin kún tó dọ́dọ̀ wọn wọ́n mọ̀ sẹ́ ìkúnlẹ̀ kìí ṣe ẹ̀fẹ́ kúnlẹ̀ bí àwọn àfọ̀nláwà ní bí wọ́n ti máa ṣe fàáfàá wọn bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ o ti yé báwọn wọ́n mọ̀ wọ́n lánàá sí àwọn náà máa wá sáré bọ̀ àwọn náà wá sáré fi kún méjèèjì kúnlẹ̀ fún wa wọ́n máa sọ fún wa pé ẹ̀dákun 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 wọ́n máa ní èmi mọ́ tí ń kúnlẹ̀ fún ibẹ̀ lèmi tí máa wò pé àmì kan ní ẹni yìí kìí sàwọn mọ̀kàfẹ́ yóò ṣe mìsáàlì bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tá a bá tẹ̀lé wọn lọ program wọn bá lọ ṣe wáàsí nígbà náà tẹ́ ń jáná sí Alhaji wa Murtada afa wa Masoud kí afa Imamu Dahud náà ó tó dé gbogbo àwọn àgbààgbà afa tí wọ́n bá ń bẹ lóde wọ́n mọ arábàbà wọ́n mọ kúnlẹ̀ ni àmọ́ ntọ́lọ́mù fi wá sànù Maulana Sheikh Hamza ni pé bí àwọn àfáà yìí bá ń dúwà tí wọ́n ń sàpẹ́lẹ́ wọ́n ṣe gbẹ̀ yìí kún ó tó pa wọ́n délẹ̀ ní Imam Hamza ti wà ńlẹ̀ẹ́lẹ̀ kalẹ̀ òun ti bó ti tó Mashallah. wọ́n ti wà ńlẹ̀ẹ́lẹ̀ kalẹ̀ àmọ́ àwọn àgbàlagbà àfáà wọ́n máa kúnlẹ̀ ni wọ́n wá ní ìwà kan ní ìwà yẹn tó wọ́n lọ́dọ̀ aláàfáà lónìí olówó náà ni pé tán bá gbé máìkì fún wa pé kí wọ́n ṣe wá sí ọ̀hún tí gbogbo ntí ń bẹ ń kalẹ̀ gbogbo àwọn àfáà tí ń bẹ ń kalẹ̀ ń kálukú ọgbádùn ẹ̀ tán bá wá gba owó ìkùnà fún wọn àbámú àdúrà wá àbámú nkankan wá lápèjúwe ká fi wo àsìkò yìí ká fi wo pé wáyà èèyàn pa bíi 150,000 lówó kùnà wá sí lápèjúwe nísìn kí àwọn wá pawó bẹ́ẹ̀ Maulana al-Imam Hamza rahimahullahu wọ́n wá kó tó jùmọ́ ìkìlẹ̀ wọ́n wá ní gbogbo ẹ̀yà àgbàlagbà tẹ́ ń bẹ ń kalẹ̀ inú lílẹ̀ wà àwa là ń jáde àwọn ọmọ yìí là ń jáde bí n bá kú òun yà yín nísìn kí n tó délé ó ṣeéṣe kí n tẹ́ra àwọn tí ó mú owó wá fún wa nínú àwọn tí ń sá wádọ̀ wa wípé ká bá wọn sọ fọ́lọ́run báyìí àmẹ́yìn àgbàlagbà yìí inú lílẹ̀ wà ìjọ orú òde báyìí tó bá wá báyìí náà nínú ilé yín máa ní kòkó yín máa rẹ́rìn Imam Hamza wíwẹ̀ so kí ni yẹ mùlázàmà ni o kìí ṣe pé bóyá ẹ̀kan o gbogbo òde ni bí mo ti ń sọ yìí ẹni tó bá ń bẹ pẹ̀lú wọn nígbà náà yọ́ ti ń wí wọn 150 ni wọ́n wá yẹ pé ìmọ̀ àwọn àgbàlagbà àfáà àti mẹ́bẹ̀ tó yẹ pé àwọn 9 ni wọ́n wá dá 150 wọn sí 9 wọ́n wá ní ẹ máa kó sápò àwọn àgbàlagbà kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan owó yẹn wà tán bẹ́ẹ̀ ṣe ma pé àwọn ọmọ kéwú àwa ti fọkàn sí owó ní gbogbo ajá náà sí a ti fọkàn sí pé ọmọ kéwú máa tájẹ́ ti owó tán bá pa nígbà náà gbọ́ jẹ́ pé kọ̀sọ́nà míì náà fáwa náà ntáwa náà bá rí òun náà làwa náà ojú àpò táwọn èèyàn jẹun díẹ̀díẹ̀ ó ti yé ẹgbẹ́ tó bá sọ pé alóde kan
alóde kan lọ́la o àní kan lọ́túnla àní kan jọ́ mẹ́rin èyí ó ti fi ẹ̀mí sí ohun tí ó bá jáde ń bẹ láti tún fi survive láì fi òṣìṣẹ́ ń bẹ torí ó ra gààrí díẹ̀ sílé ó ti yé báwọn ń sì ra tíra barakallah yóò fọsọ́njọ́ jímọ̀ òun náà sẹ́kù chẹ́ǹjì díẹ̀ tó wọ́n wàá parí gbogbo owó yẹn síbẹ̀ tẹ́ ma pé ẹ wo bó ni yóò ti rí lára ọmọ akéwú njọ́ náà òun làfà ti pín yìí tọ́ba wa délé wọ́n wà ní àbá bó wa ní báyìí pẹ̀lú oní ìlàwà bó láwà rí ṣe báyìí ìgbà náà ó lè má sówó kankan lọ́wọ́ wọn wọ́n wá kó pe ọ̀kan nínú àwọn ìyàwó ńlé àbí kó pe ẹnìkan kó pe ajé akíbo pé owó òun ní ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ní owó kan báyìí wọ́n ní kò wá náà jàmá náná ọlọ́run ó ṣe é tọ́ba wa gbowó ni owó ni wọ́n wàá fún oníkálukú wa díẹ̀díẹ̀ pé ẹ̀yin náà oníkálukú mú lọ́wọ́ pé òde tá a lọ yìí pé àlùbáríkà la fi wá àáfàá mélòó ló lè ṣe lónìí ẹni ọba lè ṣe bẹ́ẹ̀ kọ́ sọ kọ́ lọ wá sí kó ṣe wàhálà owó tó bá pa mẹ́kọ̀ọ́ dẹ̀ ha fáwọn tí ń bẹ́ mẹ́kọ̀ọ́ máa bọ̀ wálé lọ́wọ́ fìfò kọ́ wá ló fi wá àlùbáríkà bẹ́ẹ̀ ni so kíní yẹn wọ́n lásà màmá kíní yẹn dáadáa títí tí wọ́n fi wá kú yìí bí wọ́n ti máa ṣe nù débi kó àwọn àgbàlagbà àfà tí wọ́n bá ti pàdé ṣé Hamza lóde ó ti bá wọn ọkàn wọn ti máa dátọ́ mi kalẹ̀ pé kò ní kówó lọ wáàsí lásán ni yóò ṣe wáàsí ni kò ní kówó lọ àwa náà ni ó pin fún wọ́n tún wá lè gba owó fún gbogbo àwọn àfáà ni wọ́n mọ̀ tó gba owó fún wọn kalẹ̀ so wọ́n jẹ́ ẹni tí ó la ọwọ́ wọ́n á jẹ́ ẹni tí ó ní qabdul kaf ó ti al-ayadi al-bayda ọlọ́run fún Maulana al-Imam Hamza kò mọ owó kan láyé ná fún yàn ọ̀dọ́ wọn láti máa wípé kéèyàn máa tọrẹ kì í jẹ́ kó wọ́ tán lọ́wọ́ yàn wọ́n máa yá owó tọrẹ ọgbọ́ wọ́n máa yá owó tí wọ́n fi tọrẹ òtí wọ́n ti yá owó lọ́wọ́ tèmi tọrẹ fún yàn rí wọ́n a máa yá lọ́dọ̀ Haji Murtala tọrẹ fún yàn wọ́n a máa yá lọ́dọ̀ Haji Akibu tọrẹ fún yàn yẹn wọ́n ṣe máa lè béèrè ni pé owó ń bọ̀ máa rí yọ́ dé láti pé wọ́n fẹ́ nomi ojú kú fún ẹnìkan. Allahu Akbar. àwọn ìwà yìí ìwà kan ni inú àwọn kílẹ̀ ń pè almasaya ó ti yé báwọn àwọn àwà tí kó ẹ̀sọ́ báyàn àwọn mahasinul akhlaq wọ́n sì ní usnul muamala kò sí ẹni òun kọ́dà kọ́ jẹ́ àfà kìkì kọ́dà àwọn tí ò tó wa nígbà tá à ń wí tí ò tó wa tó bá pàdé lóde tá bá pàdé lóde láwọn tí àwọn ó tún tẹ̀ fún wa wọ́n tún wá pé Imam Hamza ó kúnlẹ̀ fún wọn ni wọn ò mọ ẹnìkan láyé kúnlẹ̀ fún àbí iṣẹ́ Abdulhakeem wọ́n ti tó ni wọ́n lọlẹ̀ ni ẹni tó sì ga ni àmọ́ yìí máa gbogbo ìgbà ilẹ̀ ní iṣẹ́ Hamza máa lọ kìí lókè ọgbọ́ bọ́dì Sheikh Hamza kìí lókè àfáà míì tó bá fẹ́ kíyàn kó lè bá a mọ̀ pé òun jù ọ lọ ó ti bá àwọn kó lè máa mọ̀ pé èmi ṣẹgbẹ́ lágbájá yóò tún tó wá fẹ́ bọ̀ lọ́wọ́ yóò tún wá ṣe báyìí káyọ́ máa rò pé bọ́yọ́ tẹ̀ pé tẹ́mọ̀ pé tẹ́lẹ̀mí bá ṣe báyìí òun ni àkọ́dà ọ̀tẹ̀ fún kó lè bá a máa rò pé ń tẹ̀ fóun torí mi ṣẹgbẹ́ rẹ̀ yóò àwọn àdúgbò àfà yóò tún wá ṣe báyìí yóò tún wá ru àyà báyìí tẹ́ bá wo ẹni tó ru àyà yìí kò jẹ́ nǹkan kan láyé. Allahu Akbar. Ṣé Hamza kọ́. Rahimahullah. So àwọn ìwà yẹn lọ́ndà ti akhlaq ó ti yé báwọn rajulun salihun lahu mahasinul akhlaq wa lahu husnul muamala. Ìwà wọn dáa wọ́n tún máa yàn bá ṣe. ní dídá tọ́pọ̀ jù wọ́n sì máa yàn bá ṣe. mo mọ̀ wípé irú wa yẹn tí Ọlọ́run fún wa yẹn òun ni wọ́n fi kọlà sí ẹ̀mí bàbá Ìmámù àgbà tí omi fi ń bọ́ lójú bàbá Ìmámù àgbà. Allahu Akbar. bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà bẹ́ẹ̀
tọ́lọ́run ní kí òǹkálùkù ọmọ àròyìn wípé irú èèyàn tó jẹ́rìí irú èèyàn tó jẹ́rìí bàbá Ìmámù Sàlátì bẹ́ẹ̀ ọ̀ndà yìí hùn ọwọ́ kú ọ̀ndà ti ìjábàtú dùá jẹni Ọlọ́run gbígbàdúrà àti mọ̀jáàbù dáwà ni ẹni tí ṣàdúrà tọ́lọ́run gbọ́ ni tọ́lọ́run máa gbọ́ ni tí Àmúsà bá fẹ́ ṣe àdúrà fún èèyàn kódà àwọn tí wọ́n bá wádọ̀ wọn láwọn tí wọ́n máa lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run àtolówó ni o tí Àmúsà ò mọ̀ pé olówó abẹ́ni tí ò ní dédé tí ó ṣe fún tálíkà tí ò lówó ládùúà ni ó ṣe fún lówó ọgbọ́ ọ̀dọ̀ wọn láti rí i pé wọ́n ṣe Kùránì fún yàn wọ́n tún wá bó ń tàn lówó ẹran àwọn ni wọ́n pé èèyàn ọmọ ẹ̀ ṣàdúrà ẹ̀sà Kùránì fún wọ́n tún wá fún lówó ẹran tí ó pa Allahu Akbar wọ́n lè fẹ́ lómi pé kó lè ra wa káyọ́ má fi mà kó òun lòun fún lówó ẹ̀ Allahu Akbar wọ́n bá ti fẹ́ ṣe àdúrà àwọn èyí ṣe Kùránì ẹyọ kan gbogbo ìgbà tí Ọlọ́run ní kí n wà pẹ̀lú Al-Imam Hamza nígbà tí n fi bẹ̀ pẹ̀lú wọn èyí ṣe Kùránì kan ní máa sún yẹn ni wọ́n ṣàdúrà bí ìgbà tí òun mọ̀ sọ bàbá Ìmámù lánàá pé bàbá Ìmámù àgbà ń lọ ni wọ́n máa ṣàdúrà bí ìgbà tí wọn ò ní nǹkan míì tán tó fẹ́ fi àsìkò yẹn ṣe mọ́ pé bóyá àdúrà nìkan tó wọ́n jòkó wọ́n farabalẹ̀ jòkó wọ́n máa ṣe àdúrà yẹn lẹ́ẹ̀ máa wò pé èèyàn máa wo táìmù àwọn ò sì ní wo àsìkò ìṣe tí ó dojú àmì ìṣe tí ó dojú àmì ni wọ́n máa ṣe àdúrà dojú àmì ni akramakumullah bẹ́ẹ̀ ni Sheikh Hamza rahimahullah tó bá fẹ́ ṣàdúrà Kùránì wọn bẹ́ẹ̀ lé méjì ni wọ́n ké fún tálíkà ni àbí wọ́n ké fún lówó ẹni méjì ni ó ti bẹ̀rẹ̀ ó di Kùránì méjì omi wọ́n ti sọ di Kùránì méje rí lẹ́nu alẹ́ mọ́júmọ́ kílẹ̀ o tó má gbẹ̀rú gbogbo ọmọ ké òun mo fi sọ wípé èmi máa sá ni èyí tó bá ti jẹ́ méjì ẹwà mìíràn èyí tó bá jẹ́ méjì àwọn tí bá ti ń lọ mẹ́ta onímẹ́rin ó ti yé báwọn torí pé ẹnìkọ̀ọ̀kan máa wá para ẹ máa pa lérí Kùránì ẹyọ kẹgan ẹ para tíra iṣu méjì tí ń bẹ lọ́wọ́ yín ẹ para ẹ bí ẹ̀mẹ́ta lérí Kùránì ẹyọ kan ní àdàdì ẹ̀yìn tí ẹ lọ àbí kẹ́ ẹ para ẹ bí ẹ̀mẹ́jì ẹ wàá ṣe é bẹ́ẹ̀ bí ọ̀nà mẹ́ta ó ti yé báwọn láàrin gbogbo ń tá a wá wí wọn ò ní sùn wọn ò sì ní dìde kú òǹbi tí wọ́n jòkó ní tálù Kùránì mẹ́rin àbí márùn wọn fi pé látàlẹ́ di ilẹ̀ mọ́ tó bá ti wá di wípé wọ́n sì dáná wọ́n ti dáná oúnjẹ tí wọ́n bá parí àdúrà tán wọ́n lè pẹran ó ti bá wọn dáná bá ti ń ṣàdúrà tán ẹ máa ṣe wọ àṣùbà ẹ bá ń ká àṣùbà tán kálukú wà jẹun so àwa tí Ọlọ́run ọba ní kí agbára tí wọ́n ká gbúrú nǹkan wọn ó ti yẹ wọn ọlọ́gbọ́n òní ẹ máa dá ìyẹn wà ara dìde kú omi ó lè sùn díẹ̀ wọ́n wá dásìkò tí wọ́n pé àwọn parí tí oúnjẹ ọmọ dé èèyàn kàn jáde padà. tó rà dùn ẹ̀mí rẹ̀ ó gùn tẹ́lẹ̀ náà. ẹ̀mẹ́ ọtí yẹ tí wọ́n bá ti wá di pé mo wá ṣe bẹ́ẹ̀ kí mi sì máa fín àṣà nígbà náà sì ni àwọn náà máa fín àṣà kó tó di pé wọ́n padà filẹ̀ tó bá ti wá di pé mo ṣe Kùránì àti ẹbí ẹlẹ́ẹ̀kejì la wà nǹkan rọra mú yọ àṣà lápò ní bá ti yọ wọ́n ti rí i pé wọ́n à ní ọkùnrin yìí ọ̀lẹ ọ̀fẹ́lẹ̀ ọ̀yà ọ̀dà yóò wá ara jáde lọ ń sinmi dáadáa ń farabalẹ̀ sinmi sáà bí wákàtí kan ń wá tún àlùwàlá ṣe ń ṣẹ̀ṣẹ̀ wá tó bá tún ṣe sáà ń sọ yọ àṣà tó bá ti wá di kí n fẹ́ yọ lẹ́ẹ̀kejì ó ti máa ẹgbẹ́ wọn ni wọ́n sì máa fẹ́ kí n jòkó wọn ó tó rú pé wọ́n mọ̀ pé ń sà wọ́n wá mú aṣọ mi ó ti bá wọn ara ti bọ́ bíi wọ́n wá ti báyìí wọ́n máa ti Kùránì lọ káì bó ti wá dìde tí ìní mà wọ́n jẹ́ ẹni tí o lè ṣàdúrà púpọ̀ Allahu Akbar ìjòkó àdúrà àárọ̀ wọn lọ́rùn débi wípé ẹni tí ó lè bá yóò múra títí tí wọ́n fi kú yìí ìtọ́ àjọ mi lójú ni pé ntẹ̀yàn ń fẹ́ Ọlọ́run ti ṣe a gbọ́dọ̀ kó ṣe tayọ ń tóró pé Ọlọ́run ó ṣe bó ti wá ṣe tóní náà kọ̀ wá di bí tí ń ṣe pẹ̀lú Ọlọ́run tẹ́lẹ̀ kó tó rí ìgbà tá à ń sọ yìí kò rí báyìí ó gbà tá à ń sọ yìí mọ́tò wọn náà ń lò Volkswagen náà ń lò mọ́tò yẹdi ń bẹ́tọ́ ìjàpá ni ó ti yé báwọn kí ni mo á fẹ́ lò ń bẹ̀ ni pé kọ́dà mọ́tò yẹn
wọ́n lo mọ́tò òun débi tí wọn ò rí mìíràn débi tí ibi tí yẹn máa gbẹ́sẹ̀ lé níbi mọ́tò báyìí ó ti já. Allahu akbar. wọ́n wá tẹ́ kápẹ́ẹ̀tì sí tọ́ wọ́n yìí sọ fún wọn tó wá fẹ́ jòkó ni pé má gbẹ́sẹ̀ síbẹ̀ wọn ẹsẹ̀ rẹ̀ yọ wọ títí o torí tọ́ ọba yìí tẹ́ mọ́lẹ̀ eré títì lẹ́sẹ̀ rẹ̀ ó ti máa dáhùn nígbà náà. Allahu akbar. ọgbọ́ Àgbọ̀ Isa. nígbà tọ́lọ́run wá dé tí gbogbo nǹkan padà wá dé táànù ọlọ́run dé yíbọn yẹ kíru ẹni bẹ́ẹ̀ kó fà sẹ́yìn díẹ̀ ń bí àdúrà pé ọlọ́run ti ṣe ń tà fẹ́ ó ti yé wa wọn kàkà tí ó fà sẹ́yìn ohun tó ń lékún sí ni. Masha Allah. so ọjọ́ ẹni tí o lè ṣàdúrà èyí òun ni bẹ́ẹ̀ nìkan bá ń wí pé àwọn ọmọ bọ́ọ̀ ni Imam Hamza ọ̀nà ìgbà ọlọ́run gbà ṣàánú ẹ̀ tó gbà mọ̀ yìí èyí tí wọ́n rí òun fúnra rẹ̀ tí ó ti jí ọmọ àfi tọ́ ọba nígbàgbọ́ pọ́lọ́run lè gbàdúrà èèyàn lóò nígbàgbọ́ pọ́lọ́run lọ gbàdúrà Imam Hamza ó ti kí ẹ̀ máa yan 99 raka náfìlà bí ọba sí pé kádàrá ọlọ́run tó dé yìí ikú yìí ó ti yé báwọn àsìkò ó kù díẹ̀ every year lásìkò máwùlùdì lọ́dọọdún 99 raka àwọn ni wọ́n sì yan gbogbo 99 yìí fún gbogbo àwọn èèyàn àwọn tán bẹ lẹ́yìn ìbẹ́lẹ̀ yìí bá ti ń dìde tí ń lọ lè sinmi lítọ̀ wọ́n máa jáde ní ọmọ lè sinmi Imam Hamza ní ó yan 99 raka ní ó ṣe ìmáàmù ẹ̀ ní náfìlà. So gbogbo eléyìí náà ó jẹ́ àmà wípé àmì ní wíwáyé wọn. Tẹ́ bá wo ìsọ̀rọ̀ sí Sheikh Hamza ẹ mọ̀ pé kìí sọ̀rọ̀ sí ọ̀dọ́ àfà ó ti yé báwọn ìsọ̀rọ̀ sí ìsọ̀rọ̀ sí àwọn àgbàlagbà àfà láti gbà tí wọ́n ti wà ní éèjì tí ó kéré ní éèjì tí ó ju 30 ọdún lọ ọgbọ́ tó fi wá di wípé àwọn àti 100 ń wòra àwọn lọ́kànkan wọ́n fẹ́ rí 100 tí wọ́n wípé 100 tí ń wò yìí tí ń bá rí 100 yìí ó ti yé báwọn ẹ wàá sinmi ẹ̀yin ọmọ kéwúlókù tẹ́ máa wá ṣiṣẹ́ ntẹ́ bá wá ṣe é kàn máa wá ṣàlàyé fún mi ni. àníyàn wọn náà nù gbogbo wàhálà tí ń ṣe yìí gbogbo ẹ̀ ó ti yọrí ọba dọ́gọ́ta gbogbo wàhálà yẹn máa wá mójútó èmi ọ̀wà wà nílé ntẹ́ bá wá bá lọ tẹ́ bá bá bọ̀ kọ́dà wá sí lílọ ẹ̀yin lẹ́ẹ̀ máa lọ̀pọ̀lọpọ̀ ẹnu kí n kàn máa ṣe tẹ̀sùbá ló ní ntókù tí máa ṣe nǹkan máa ṣe tẹ̀sùbá lásán lókù tọ́lọ́run sọ wípé kò ní débẹ̀ anta turidu wa nahnu nuridu wa la yakunu ma turidu illa ma nuridu. So kọ́lọ̀ mọ́sá wọlá ní Muhammad kọ́ bá wa kẹwọn ọwá jẹ́ ẹni tó já sí wípé àtàwọn àfà tóun náà ní dáúlà tiẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀ wá dọ̀ Sheikh Hamza fún bùkátà tí ń bá ń fẹ́ tí Sheikh Hamza ó sì sọ fún wípé ẹ lè pe ó kọ́ ọlọ́run yìí ọ̀dà yín lóhùn yóò sì dáhùn. Tí ẹ náà sì dọjà. tó rán ma ó kọ́ ọlọ́run. Tara yóò mọ̀ bá náà. Tí ẹ náà sì dọjà tara yóò mọ̀ bá náà. Kán ni ẹni bẹ́ẹ̀ tí Sheikh Hamza ti sọ fún wípé báyìí yóò yìí sọ fẹ́ lómi wípé lè ṣe nǹkan báyìí wọ́n bá ṣe ọ̀nà báyìí ni òrìn tó bá rìn náà ọlọ́run ó dá ọlọ́run yóò sì dá lóhùn. Bólówó kan bá sì dọ́dọ̀ wọn Sheikh Hamza ọmọ pé à ń bílì olówó wọn èé bílì olówó lówó gbogbo ń tẹ́ẹ̀rí tí wọ́n ń ṣe ni àwọn tí wọ́n ń sọ fún wípé àṣẹ ń tọ́ ń wánu ipò tọ́lọ́ ń wánu ó rí ọgbọ́ ó ṣe kíni ó rí ntọ́ fẹ́ rí ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ntọ́ fẹ́ ní ọlọ́run yóò ṣe ṣé ntí wọ́n fẹ́ ní yóò ṣe ẹni tí máa sọ pé ọlọ́run ó ṣe ni tọ́lọ́run ó sì sọ pé bẹ́ẹ̀ ni. So irú wọn bẹ́ẹ̀. àwọn yìí ń nì náà wá rí i pé káwọn rẹ̀ sí pókè. káwọn wá pé ẹni tí ń wí pé ọlọ́run ó ṣe tó ṣe yìí bá a bá fi léyìí dúpẹ́ fún yóò tún sọ nǹkan míì fọlọ́run gbogbo bọ́lọ́run ti sọ̀rọ̀ Sheikh Hamza nù gbogbo èèyàn kọ́ lọ́lọ́run máa ń ṣe bẹ́ẹ̀ ọgbọ́ gbogbo èèyàn kọ́ lọ́run máa ṣe kí ni ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ ẹlòmíì ó ní kánkọ́sì ni ibi táwọn àfáà ti di oníkánkọ́sì nísìn àwọn àfáà ti di bẹ́ẹ̀sì ayébẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nísìn wọ́n ní bẹ́ẹ̀sì wọ́n ní wúlá bẹ́ẹ̀sì
ọ̀dọ̀ rẹ̀ wọ́n ti máa wá mu ọtí wọ́n ti máa wá mu kú mu wọ́n máa tọ́ ẹbu léra wọn lọ́wọ́ wọ́n bá jó gbogbo nǹkan kí nǹkan wọ́n wá gbé ọtí kalẹ̀ wọ́n tọ́ léra wọn lọ́wọ́ wọn láwọn fẹ́ kí nǹkan yẹn ó gbé owó wa Imam Hamza ọ̀bẹ yẹn nìkan sí kò sáàfà kan tó lé lémi àti ẹ̀ka ń kọ́ sí ni wa wọ́n jòkó láàyè àwọn àgbàlagbà ni gbogbo ntí kó wá ń wá kí ibi wọ́n jòkó òun ní tí wọ́n bá ńgbà ọjà sí wípé kọ̀nfàmù ó kọ́ ọlọ́run ní ń bẹ lọ́wọ́ wọn. ìgídádúró ni wọ́n yẹ sì sọ ń wọ̀ bí àfa. náà bí Mọ̀lánà Sheikh Hamza ṣe wá tóní pẹ̀lú ọlá àti gbogbo ntọ́lọ̀ ń ṣe fún wa ìgbésí ayé àwọn àfa àjọhùn tó máa wí pé ọlọ́run fẹ́ mú wa pé ọlọ́run ẹ sáà máa ti sọ ọlọ́run fẹ́ mú wa tí Sheikh Hamza fi kú wọ́n ń dájọ́ ni. ọ̀rọ̀ tí ń wí yìí ọ̀rọ̀ tí ó tó béèrè tó confam ọgbọ́ ọ confam Sheikh Hamza máa dájọ́ àjọ délì tí wọ́n máa dáhùn wọ́n máa kọ́ pé àmọ́démọ́dé àwọn alájọ ohun Sheikh Hamza sì ń da títí tán fi kú yìí ni wọ́n láwọn alájọ tí wọ́n ń da tó yẹ pé tí wọ́n bá kó àjọ ni ó tún ní tí wọ́n fi ń ṣe tí àwọn tí wọ́n fẹ́ sọ pé a fẹ́ ṣe nǹkan báyìí fọ́lọ́run tí wọ́n bá ti dé ọgbọ́ àjọ tá a bá dáhùn a máa fòun náà rí nǹkan kọ̀ọ̀kan ṣe ká má bàa di haram. náà tóun ti gbogbo bó ti wá rí yìí Ànábì ní uzkuru mahasina mautakum Ànábì ní ẹ máa rántí ẹ máa dákọ dáadáa tí àwọn òkú yín bá ṣe ẹ máa dákọ ẹ̀ wakufu amasawihim ìmìtọ́ bá kù sí ẹ má sọ bẹ́ẹ̀ bó kú bá kú àyè sọ bí ọ bá kù sí kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní níbi ó kù sí bá a ti sọ̀rọ̀ wọn tó dáa tó yìí wọn níbi wọn kù sí. ọgbọ́ èmi ò rí bí wọn kù sí àmẹ́lòmíì lè lóhùn rí ọgbọ́ torí nínú tẹ́lòmíì kù sí ni pé ẹlòmíì tó bá fẹ́ sọ tó kù sí ó lè nígbà mọ́ dọ́dọ̀ rẹ̀ 5,000 mọ́ tọrọ kódà 500 ló fún mi. ẹlòmíì lè ní ibi wá kù sí náà ni pé iye tẹ́ bá béèrè lọ́wọ́ rẹ̀ kọ́ ni ó fún yín. tọ́ọ̀mọ́rù ṣèṣí tóun náà wà tọ́ọ̀mọ́ ntọ́ bá jí. torí Imam Hamza yìí sẹni tí ma kì í sẹni tí ma ẹnìkan ni tó jẹ́ pé wọ́n bá bínú síyàn tinútinú káì nǹkan ó ṣe. yóò máa reflect lára ẹni. bẹ́ẹ̀ ni yóò reflect lára ọ̀ntọ̀ àmọ́ Imam Hamza yìí sẹni tí ma bínú síyàn tinútinú ẹni tí ma control anger ni wọn o ti bá wọn a sì fa èèyàn mara ebi ń gba àwọn akútán ni sí àmàánu ní àyè gbà mí ló withdraw kó wọn ọ̀jẹ̀ sí àmàánu community ma. Allah kí ló dé. ó ní gbogbo ntáwọn bá fà á lọ fà á bọ̀ tí gbogbo ntáwọn bá fẹ́ ṣe tó bá ku èyí tó bá ku 200 èyí tó bá ku 300 amátilé bá Imam Hamza yóò sì da gbogbo ẹ̀ lẹ̀ tá a lọ́wọ́ kù tí wọ́n dà á lẹ̀ mọ́ ó lóun withdraw wọn ṣe mọ́ èsì ó jẹ wọn ó ní sí ó jẹ wọn lọ́rùn. bẹ́ẹ̀ lẹ́nìkan wọn ètí gbé wọn lẹ̀ tí wọ́n ń bẹ nínú ilé tí wọ́n ń dì wọ́n lọ́wọ́ ní bàbá kan lọ́wọ́ jáde wá lọ́wọ́ ẹ̀wà ń bẹ̀ ní pé ẹ ṣàánú mi àgbákò ti ṣe òun àárọ̀ ọ̀sán alẹ́ òun ní ń gbé gbogbo ẹ̀ fún mi talẹ̀ tó kù tí ó máa gbé ẹ má jẹ́ òun náà kú báyìí. ẹgbẹ́ àti Mọ̀lánà Imam Hamza tí wọ́n ń bẹ lọ́sípítù tí wọ́n kù tó kù wákàtí méjì tí wọ́n kù eléyìí kọ̀nfàmù ni lọ́lẹ̀ béèrè. ọ̀kan nínú àwọn àlùfáà ẹni dákọ̀ wọn nínú àwọn àlùfáà tí wọ́n ń bẹ lárọ̀wọ́ tó wọn tọ́já sí wípé Mọ̀lánà Imam Hamza òun ní ń gbọ́ bùkátà wọn àti ìyàwó àtọmọ àti gbogbo ẹ̀ ó ti yé báwọn Imam Hamza wa ń bẹ lórí kíní tó ti mọ̀ wípé eléyìí ilá àrálẹ̀ àjálà ilá kọ̀díkì tàràbà ọlọ́jọ́ lè yìí. láfáwà yìí táwí wá wọlé wá wọlé Mọ̀lánà Imam Hamza wá gbójú ọwá wò báyìí ọwá mẹ́rí ní mẹ́rí wípé ọmọkùnrin yìí kò sí lẹ́nìkan àfọlọ́hun àfẹ́mi wọ́n wá gbé tí sí
ọ̀kan nú àwọn ọmọ létí wípé bá ń transfer owó báyìí sí afa alágbájá pé àti jẹ́ ta tí ó ti tẹ̀mí díẹ̀ yìí ó ti bá wọn ní mọ̀pò tí ó wà bá ń transfer owó sí ó lè ra ń jẹ sílé náà fún ọmọ yẹn ó máa jẹun. ẹ̀mí ń bọ́ lọ lọ́rùn wọn tó yẹ kí wọ́n du. ẹ̀mí ń bá lọ lọ́rùn Maulana Imam Hamza bàbá Imam Ayégbàmí ẹ̀mí ń bọ́ lọ lọ́rùn rẹ̀ ń sì ń du ẹ̀mí ẹlẹ́mìí. àtijọ́ ẹ̀ta tó ti tẹ̀mí báwo ni tí ń jẹ títí mọ ìmọ̀. bá ń sẹ́ndì owó sí wọ́n transfer owó sí àfáàfáà náà àwòfáà tán transfer owó sí ìdílé tẹ́lẹ̀ mi fi gbàǹkẹ́ tẹ́ ń já sí wípé ńgbà tí ṣe Hamza ó kú ọ̀tọ̀ rẹ̀ gbẹ̀yìn ló fi kú. ọgbọ́ ibẹ̀ ni mo ti rántí àyà tí ń pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim tilka darul akhirah naj'aluha lilladhina la yuriduna 'uluwan fil ardi wala fasad wal aqibatu lil muttaqin. Tilka darul akhirah ọlọ́run ní tilka darul akhirah ilé ọ̀run ni ilé alkiyama tẹ́ẹ̀rí ni ọ̀run tí àwọn kan ti lọ́bẹ̀ tí Maulana Imam Hamza náà tí Maulana Imam Hamza náà dẹni tí wọ́n ti mọ̀ tí wọ́n ń pè ní ad-darul akhirah tí kó wa náà ó padà mọ̀ tí wọ́n ń pè ní ad-darul akhirah ẹni àrùn yìí látàárọ̀ yìí gbogbo ṣẹ́ tó ṣe yìí ó ṣe nítorí darul akhirah. Ayi bẹ́ẹ̀ kọ́. Ọlọ́run wa ní tilika darul akhirah ilé ọ̀run alkiyama yẹn naj'aluha lilladhina la yuriduna 'uluwan fil ardi wala fasada. Naj'aluha ẹni tá fi ilé ọ̀run yẹn ń bọ̀ ẹni tí ó rìn tí ó yẹn ń bẹ̀ ẹni ó ní ilé ọ̀run ẹni ó ní alkiyama ẹni tí ó lè bọ́ sí gbangba ẹni tí ó lè rìn tí ó yẹn lọ́rùn. Lilladhina la yuriduna 'uluwan fil ardi ẹni tí ń bẹ lérí ilé ayé kò á gbèrò pé mo fẹ́ ga ju gbogbo ayé lọ èmi nìkan mo fẹ́ ga ìfẹ́ kẹ́nìkan tó ga mọ́ Imam Hamza kọ́. wàlà fasad. ń bọ̀ bọ́bá ara àfa ọ̀dọ́ kan tọ́lọ́ ń bá sànú ẹ̀ torí pé lẹ́yìn síríọ́sì ọmọ tí ń ṣe tọ́lọ́hún ní sísè ọlọ́run sànú rẹ̀ Imam Hamza ọ̀fọ̀ amara ni yóò sì sọ́dọ̀ rẹ̀ wọ́n dàbọ̀ jẹ́ gbé ọmọ kéwú ọgbọ́ akramakumullah. fil ardi fasada uluwan fil ardi wala fasada ẹni tí ó gbèrò wípé mo fẹ́ gajẹgbẹ́ lọ lórílẹ̀ wala fasada kò sì fẹ́ balẹ̀ ọlọ́run jẹ́ kò fẹ́ bàdúgbò jẹ́ kò fẹ́ balẹ̀ jẹ́ wàlẹ́ akibatu lil muttaqin. Al-akiba ìgbẹ̀yìn tó dáa ìgbẹ̀yìn rẹ̀ ẹ̀yìn tó dáa ẹ̀yìn rẹ̀ lil muttaqin àwọn olùbẹ̀rù ọlọ́run ló ní. Kéèyàn kú àwọn míì àní kéèyàn kú kéèrò ọ̀pọ̀ níbi òkú rẹ̀ kò tún máa pẹ́ ni ọlọ́run ní yóò tún máa pẹ́ ni ọlọ́run ní tó bá já àwọn àfa lọ́pọ̀ mẹ́. Tọ́ra àwọn ẹni rí ní ìmọ̀ ẹni rí. Ẹ gbọ́ ẹlòmíà ní èrò pọ̀ bí òkú rẹ̀ tó wá tún máa pé ọjẹ́ ni ọlọ́run ní èrò lè pọ̀ kọ́ máa tún máa pọ̀ jẹ́ ni ọlọ́run àmọ́ tó bá jẹ́ pé àwọn àfa lọ́pọ̀ ń bẹ̀ tí wọ́n jẹ́ ní ire. Inú àwọn èèyàn tó wà ń bẹ̀ tí àwọn ẹni ire làwọn eléyìí inú ẹ̀ láì dájọ́ torí bá a bá bímọ sáyé tó bá yẹ pé àwọn àfa lọ́pọ̀ ń bi ẹni tó wá sọmọ lóko tí èso amúgbó tí èso ọ̀mùtí tí èso lè tó bá yẹ pé àwọn àfa lọ́pọ̀ àì dájọ́ ọba àwọn ti fẹ́ jẹ́ láyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ láàfi dájọ́ bóńtọ̀ òun ti fẹ́ rí lọ́hùn pẹ̀lú ẹ̀yìn rẹ̀ àtàwọn tó bá wà lẹ́yìn ẹ̀. Ayé bẹ̀ kọ́ ni bẹ́yìn Maulana Sheikh Hamza ti rí nu fa tó fi dijọ́ tí à ń parí sàrà wàlẹ́ akébàtún lil muttaqin. Nígbà ọlọ́run ní ilé alkiyama àwọn tí ó gbèrò pé mo fẹ́ galáyé jẹgbẹ́ lọ àwọn ni wọ́n nílé ọ̀run tí wọ́n sì gbèrò pé àwọn balẹ̀ jẹ́. Nígbà tá ànábì sọ àtàyà yìí sọ kàdé ànábì ká Sayyidina Umaru ní ya Rasulallah ó ní wọ́n ń ṣe ọlọ́run ó ní mo gbáyà tó wí o àmọ́ èmi o amali ulu sẹ́ẹ̀rí ká galáyé òun fàfi nafsi mi ní òṣè òun ó ń bẹ̀lẹ́ mi òun fẹ́ ga Sayyidina Umaru mo fẹ́ galáyé o ọgbọ́n kìí jẹ́ pọ́ takò àyà
Akramakumullah. àmọ́ n tó wù nù Ọlọ́run ní ilé àkíyàmà àwọn tí ó bá gbèrò pé mo fẹ́ ga tí wọ́n wá gíga láyé àwọn ni wọ́n lọ́run Sayyidina Umaru ní wa Nabi àyà yìí mo gbọ́ lóòótọ́ àmọ́ al-uluwu yẹn ká ga láyé fafi nafsi mi ní òṣèlú ó wù mí o wa amma al-fasada àmọ́ kí n wá ga tán kí n wá fi gíga àwọn balẹ̀ jẹ́ fala hajatan li bihi èyí ò ní kan lèmi ò ní ṣe Ànábì wọn bá yẹ kí báwọn náà ní bọ́ọ̀ bá ti ní fasadu tó ní uluwu ó mú yìí tọ́ da òfin yìí tí ọ̀dá lẹ́nu ni Hayyakumullah. Imam Hamza ga láyé àmọ́ wala fasada Gíga balẹ̀ wọn ò fi gíga ba ilẹ̀ jẹ́ Akramakumullah. ọgbọ́ Hayyakumullah. wọn dá ń bí wọn ti kíw lókè Àgòdì ọgbọ́ wọn dá ẹ́ wọ́n ti dá ń bí wọn ti bí wọn. Masha Allah. Baba Imam Baturi Ọlọ́run bá wa ṣàlékún dáadáa wọn bàbá wa kún wọn kó kún wọn níjọ́ wọn jẹ imam ní bàbá Imam Hamza wò wípé a kì í wọ́n dídí Imam Baturi lókè àpòmù ọgbọ́dọ̀ ní mọ́tò tí wọ́n máa tí wọ́n máa ọgbọ́dọ̀ máa fẹsẹ̀ rìn kí o ti bá wọn láì fújáhà láì jẹ́ kẹ́nì wọn ti gbé mọ́tò wa wọ́n tún wá wò wípé nígbà Imam ti ní mọ́tò làdáni tuntun wá jẹ síríkì wákà tó sì ń jókè àpòmù náà òun náà gbọ́dọ̀ ní tí ó máa fi fẹsẹ̀ rìn wọ́n tún ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe fún bàbá wa lókè Àgòdì bàbá Mudiru tó ní lókè Àgòdì bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ká tó wá sọ iye ẹ̀dá tó lọ Mákà ńgbà àwọn tèmi mà táwọn kan tó fi kún iye èèyàn tí bàbá Imam Hamza ti rán Mákà wọ́n ti lé ní 67 èèyàn tó ti lọ Mákà látọ̀dọ̀ wọn láì sọ lóṣèlú tọ́ra àwọn ẹni retán wádọ̀ wọn wọ́n bá ti fún wọn àbí tán bá ṣàdúrà fẹ́ lómi tádùá rẹ̀ bá gbà bá ní kílẹ̀ fẹ́ aná ẹ̀ fún mi Mákà yín tán bá lágbára náà ẹ̀ fún mi torí mọ́ láwọn tí wọn ò tí ì lọ tó wọn lọ ẹni tí ó rò pé òun lè lọ ọlọ wáwo yẹ ẹ̀dá tí wọ́n fẹ́ yàwó fún tí wọ́n sì fún lówó tí wọ́n máa fi ṣe business tí wọ́n máa jẹun so wàlá fasada nù ni. naam àwa tá a wá ń bẹ láyé kánara wa létí bẹ́ẹ̀ fakhalafa min ba'di khalifun ká mú ayé ń kékeré torí pé ayé ta wà yìí Qasim gbogbo ntọ́ ọba ní ọjọ́ kan ń bọ̀ á tọ́ da gbogbo ẹ̀ lẹ̀ gbogbo ntẹ̀yàn ní ní ọ̀dà alẹ̀ bàbá Imam Hamza lọ́ọ́ da tiẹ̀ lẹ̀ dédé wọn àti wọn lè ṣe ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n fi yókù lẹ̀ fún gbogbo ẹni tí ó bá sọ dáadáa àti ẹni tí ó sọ ní tí ó dá. àwọn kan bẹ́ẹ̀ ní àwọn ọmọ ẹ̀yà wa tá a jọ ń jẹ́ mùsùlùmí tọ́já sí pé pátì náà lè àgbọ́ra wa yé lérí ẹ̀fà ìsìlámù kan náà nífa pátì náà la àgbọ́ra wa rí lérí rẹ̀ ayé bẹ̀ kọ́. wọ́n fi kúfúrú ròyìn wa ayé bẹ̀ kọ́ àwọn sì ń kó sínú kúfúrú wọ́n gbàgbé àdísì tó ní udhkuru mahasina mautakum wakufu amasawi wọ́n gbàgbé àdísì ni bá àfáà kan bá ti wá kú tó bá jó ń súfí lórí pé Mọ̀lánà Imam Hamza ń jó ń súfí ẹni wọ́n wá jẹ́ Sunni tó jẹ́ alùsùnà àbọ̀jẹ́ Sàláfì kírú ẹni bí wọ́n wá kú kọ́ wá nígbà náà wípé ọ̀tá Ọlọ́run ló kù ọwá ń fi kú yorú ẹni bẹ́ẹ̀ sẹ́mà wípé ìwọ nísìnyí turidu fasadan fil ardi tó yẹ pé Ọlọ́run ò fi géibú hàn ọgbọ́ Ọlọ́run ò fi géibú hàn dépò tó dájọ́ pé lágbájá tó kú ibi tí ń lọ rí gbogbo dáadáa la dákọ̀ yìí gbogbo dáadáa tá a wá dákọ̀ yìí lẹ́yìn ìbádà kí l'Ọlọ́run fi mú yẹn wọlé ọ̀la ìwà ní ìwà lọ́wọ́ pé sáré nìyí torí pé kò wá sí lójú ọ̀nà sàlàfíà èyí wọn ló fi wá di wípé ẹni ó kú òkúda lọ́dọ̀ tiẹ̀ àmọ́ wo akíba tiẹ̀ kí ni ó gbẹ̀yìn tiẹ̀. Fakhalafa min ba'dihim khalifun. Fakhalafa min ba'dihim khalifun Ọlọ́run ní ìgbà táwọn ànábì Ọlọ́run tí wọ́n lọ tán tí wọ́n ṣe dáadáa tí wọ́n gbé Al-Qur'ani kalẹ̀ khalafa min ba'dihim khalifun àwọn kan wá jogún wọ́n gbẹ̀yìn àwọn ẹni rẹ̀ waridul kitaba wọ́n wá jogún Al-Qur'ani wọ́n jogún Al-Qur'ani lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run wọ́n jogún Al-Qur'ani lọ́dọ̀ ànábì
wọ́n jogun mímọ̀ wọ́n jogun tírà lọ́dọ̀ àwọn ẹni rẹ̀. Ya'khudhuna 'arada hadhal adna. Ya'khudhuna arada hadhal adna. Ayé ni wọ́n fi ń wá wọn ò fi wọ́run ṣé Hamza fi tiẹ̀ wọ́run ni. Wa yaquluna. ń bọ̀ mama Hamza fi tiẹ̀ gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún wọn fi wal kiyama ni kò sí ìtàn fi wáyé wọ́n yẹn sáàfọ́ ọlọ́tí ilé kéwù wọn ọ̀fẹ́ ni ilé ìwé tọ́lọ́ǹtà nábì ni káàrin ọmọ àfà tó jáde ń bẹ̀ láì san náírà kan ó ti yé báwọn kìí sáàfọ́ ọlọ́tí kìí sáàfọ́ ńlòkulò kìí ṣe àfà Imam Hamza yìí sáàfà ẹ̀bà ń bi fàájì yìí kìí sáàfọ́ ń fàájì àníjọ ojúmọ́ tìláwà ni bí wọn bá ṣe násàrí kún wọn máa katira tọrẹ ni tí ṣe násàrí púpọ̀ ni wọ́n sì mọ̀ ẹ́ sì bá wọn bí àdúrà wọn bá ṣe yín wọ́n sì bá wọn tí ń kọ́ ọmọ kéwú títí tí wọ́n fi kú yìí wọ́n bá kásùbà àtẹnu àwọn ọmọ kéwú sì yìí máa gba kéwú kó tó lọ́nu kíláàsì wọn kọ́ gba kéwú náà títí tí wọ́n fi kú yìí ni. eré iṣẹ́ tọ́lọ́hún náà ni wọ́n kú sí kìí jẹ́ pé ayé làwọn ń wá àmọ́ àwọn kan ń bẹ lónìí tó jẹ́ pé àgbà mímọ̀ lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run àgbà Kùránì lọ́dọ̀ alájogún àwọn bàbá àtàná tí wọ́n ti lọ alájogún àwọn àfáà tí wọ́n ti lọ àmọ́ ya'khudhuna 'arada hadhal adna ayé nìkan là ń wà kún lágbájá ló ní mọ́tò bẹ̀m̀bẹ̀ yìí lágbájá ló kọ́lé bẹ̀m̀bẹ̀ yìí bàbá Imam Hamza tí wọ́n kọ́lé wọ́n á kọ́lé ọ̀hún dúbúlẹ̀tì ni èyí tí wọ́n gbé tí wọ́n fi wá kú yìí níyọ wọ́n á kọ́lé ọ̀hún wọ́n á kọ́lé ọ̀hún ẹ mà pé eléyìí tẹ́sítì tó dáa ni ọ̀kan nú àwọn ẹni rẹ̀ bàbá wa ìmáàmù ọgbà olólùfẹ́ wọn ni ẹni wọn ni ó ti yé báwọn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni ẹ̀yin náà ibi tẹ́ ń gbé yìí ti ó di ẹ̀kọ́ kẹrin ni ibi ká sùn ká jí náà ni àní wọ́n sá tì wọ́n pé ọ̀dà kejì pé àlówó tá a fi kọ̀ àmọ́ ń gbé bá sùn náà ni wọ́n ní ẹ sá ṣe é ni wọ́n bá ṣe é ńgbà wọn kọ́lé tán wọ́n bá lo páànù jọ̀hún tí a mọ̀ pé bẹ́ẹ̀ bá kọ́rù ilé ńlá báwọn Jẹ́ráàdì ni ó lò wọ́n wá lo páànù ti èyí tìgbàlódé ta kọ́kọ́ gbogbo ayé mà ńgbà wọn yọ da fún yín ńgbà wọn lo páànù ni ìmáàmù ọgbà tí ó ní wọn pé ńgbà tí ó wà wálé tó débẹ̀ lọ́ba wọlé lórí bílẹ̀ yìí ti dáa tó irú páànù tẹ́ ẹ lò yí ayé ó lò mọ́ páànù lọ́tàbùkù léyìí Imam Hamza ni ọ́tàbùkù ẹ̀ ó ní ṣé lóòótọ́ ọ́tàbùkù ó ní kọ́tàbùkù ẹ̀ ń náà lọ́dà kó lè ṣe déédéé páànù tí ń bẹ ládùúgbò. pé ará àdúgbò ọgbọ́dọ̀ wípé kán á ní ẹ lọ lé ẹ bá ń ju ilé mi kán á ní òun ẹ̀rì páànù tó yàtọ̀ sí gbogbo páànù tí ń bẹ ládùúgbò Imam Hamza ni páànù mi ọgbọ́dọ̀ yàtọ̀ sí páànù àdúgbò. Ya'khudhuna 'arada hadhal adna. ẹ bá débẹ̀ páànù jọ̀hún lẹ́bàá ń bẹ̀ níjọ́ èmi náà kọ́ ń jọ wọn pẹ́ mi náà kọ́ débi mi náà kọ́ ń wò mo kọ́ fẹ́ bí wọ́n yìn wá lé bí wọ́n mọ̀ pé ilé yìí ṣe dáa tó irú páànù wá rè níjà sí pé ẹni tí bá ń wò lókèrè ní rí léhùn bí ilé tó dáa ó dìgbà tẹ ẹ bá débẹ̀ ẹ bá wọnú ẹ̀tàn kẹ tó mọ̀ wípé ilé ni àwọn àfáànù àwọn ọ̀wá pé káyọ̀ mọ́tò wo ni wọ́n ń lò mọ́tò wo ni wọ́n ń lò wọ́n dáhùn kò ní ṣe bẹ́ẹ̀ kò sí ní dòde kó ọmọ náwó yàfùn àmọ́ ń sàánú. so àwa tá a wá ń lo ayé lọ́wọ́ lónìí àwọn tí wọ́n ṣe eré ni wọ́n dà á lẹ́hùn àwa tó a kù náà ya'khudhuna 'arada hadhal adna ayé nìkan làwa ń wá tẹ bá wá sọ fún wọn wípé ẹ wáyé ma níwọ̀n bá ẹ wáyé má yà ma níwọ̀n bá yaquluna sayughfaru lana wọn ni Ọlọ́run fẹ́rí jì wá ẹja máa rún gbogbo ẹ̀ lọ bàbá tọ́ tá a rún bàbá padà balance a máa balance gbogbo ẹ̀ barabalẹ̀ tabakọ ẹja dàrú gbogbo àfa máa pé ẹyà àfa a máa dàrú ni o torí marathon la fẹ́ sá o a bá débi tá ń lọ tán a máa wá tún ṣe tá ń sọ fún ọ kó débi tó ń lọ kó tó já sọ̀hún. La ilaha illallah. kúsojú ọ̀nà tó ń dà lọ. ṣebí dáadáa ni Imam Hamza ń ṣe ṣé bàbá ṣé Hamza ń ṣe ṣebí dáadáa ni ń ṣe yìí bó wọlé ní ń ṣe ló sì ní bóun bá pé iye báyìí òun wàá jòkó lẹ̀ pé ibi òun ṣe tó yìí náà tó òun wá sinmi. ó ti yé báwọn ní kúṣẹ́ wọn lérí padà inna mura alkaisi jara ila mada fa'ataqahu imamuhu duna almada tí kúṣẹ́ wọn lérí tí òjò wọn débi tí wọ́n lọ ni
ìwọ tó wá ń dàrú ẹni tí ń tún ṣe nu o ìwọ tó wá ń dàrú tó ní tó bá débi tó ń lọ padà tún ṣe táwọn sọ fún ọ kó débi tó ń lọ ọlọ́run ni wọ́n máa pe ọlọ́run ó fèrè jì wọ́n wà ń yá tí ìmọ̀ ara tó ń mẹ́sùlù bí nǹkan mi bá tún dé ìmọ̀ àti ń pe ọlọ́run ó fèrè jì wá a máa tọrọ àforíjì bóore ńlá mi bá tún dé tí wọ́n tún da gbogbo ẹ̀rú yá kò sí wọ́n tún gbà á mara wọ́n á lo lòkulò nítorí owó wọ́n á lórí ọmọ wọ́n á lo bí ọmọ wọ́n á lo apẹ́ èèyàn wọ́n á gbódìdí ọmọ tuntun wọ́n á jó ó gbọ́ nǹkan burúkú tí ò ṣe gbọ́ ó gbọ́ nǹkan tí kèfèrí ò lè lò àwọn àfáà ń lò nítorí ayé òun ló fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ àwọn kèfèrí ni wọ́n fi rí ìsìlámù fín wọ́n rí fífá wọn rà nẹ́bì fín wọ́n rí ọlọ́run fín kí ló fà á torí wọ́n rí ọ̀pọ̀ àwọn àfáà mùsùlùmí tí ń wá ọlá ayé wádọ̀ wọn tí wọ́n sì ń ṣiṣẹ́ fún wọn wọ́n rí wọn bẹ́ẹ̀ wọ́n gbé àfáà mi wọnú lédì wọ́n gbá àfáà mi wọ gbalẹ̀ wọ́n gba ìsìlámù lọ́wọ́ rẹ̀ síta pé àfáà oní ìmáàmù ní kẹ́ ju ìsìlámù lẹ̀ àìgbé ìsìlámù ẹ̀yà òun náà sì ju ìsìlámù lẹ̀ tọba wọ pé èṣù ní bẹ́yà àánúhùn nídìí ẹ̀ tọba wọ bẹ̀ wọ́n wà rú sọ funfun láàfáà wọ́n lóun fẹ́ sẹ́fà ọ̀fẹ́ bọ̀rí ọyẹ bẹ́sù ní gbólóhùn tọba wá ṣe gbogbo ẹ̀ tán wà nítọ̀ ọyẹ béèrè owó lọ́wọ́ ẹ̀ báyìí là á lò ọba wá ṣe gbogbo ẹ̀ tó ṣe tán ó di ẹ̀jẹ̀ èèyàn là á lò alóhùn àní kò sí wàhálà ẹ̀ bá ń wá ọba lógbó ẹ̀ tọ́tọ́ bá wá jáde yọ wà náwó gbé àfa rẹ̀ padà yọ náwó gbé ìsìlámù rẹ̀ àtúnwẹ̀wẹ̀ padà ọba dìjímà òun náà wà ní àyò ànásù ìtẹ́kù la ẹ̀bẹ̀rù ọlọ́run ẹnì kankan ò sì mọ bí ó wà àmọ́ ẹlẹ́bọ àwọn tí wọ́n ṣiṣẹ́ lọ́dọ̀ wọn àwọn ọmọ wa wọ́n bá wọ́n ọmọ wa rẹ̀ rí bí ẹ̀ nǹkan o àfa alágbèjà wọn ẹnìkan ọmọ ìyá yín wọn ń jẹjọ́ o àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ń bẹ lọ́dọ̀ àwọn ń ṣẹ̀ṣe àṣírí bí a bá mọ̀ wọn ara wa láwọn àfa tàbá là bá wọn ṣẹ̀ṣe àbò ń ṣẹ̀ṣe òwò ẹnu àyíbá wọn tọ́ba ìgbé àfa mi sórí tọ́pìkì wọn máa fọ̀rọ̀ wá sí. túnà àṣírí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀ ń bá ọ̀dọ̀ wọn tẹ̀ ń bá wọn. tọ́pìkì wọn máa fi ṣe pé àfa alágbèjà ló kù báyìí ó sì jáde àwọn challenge ẹ jáde báyìí ibi tá a jọ wọ̀ á sọ fún ọ àwọn jọ jẹ léréwé àwọn jọ dẹ aṣọ eléwé wèrè búra òun ló ṣiṣẹ́ mu kẹ́nu tí ò ní lè sọ̀rọ̀ ma so ayé ti débẹ̀ yẹn Allahu Akbar alamuyu kasa aleihim midhaqul kitab ọlọ́run ní jẹ́ bá a ti gba ìpinnu àti fún yín nípinnu nù tíra Allah taquluna Allah yaqulu ala Allahi illa al-haqqa ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ nǹkan mi sọ̀rọ̀ wọn àfi dáadáa wà darasu máa fi ẹ̀yin náà sì kéńté ń bẹ́ẹ̀ mẹ́ wà darul akhirah àmàlẹ́ ọ̀run ní alkiyama yẹ khayrun lilladhina yattaqun wà darul akhirah ilé ọ̀run ní khayrun òun ló lóore jù lilladhina yattaqun afala taqilun òun ló lóore fẹ́ni ọba bẹ̀rù ọlọ́run afala taqilun abẹ́ ẹ̀sùn làákàyè ma. ọ̀ká tó ń pè ọmọ aláhayátù dùnìyà illa la'ibun wa lahawun yọ̀dà bọ̀. ilé ayé ta wàyí ọ̀jẹ̀ nkẹ̀kan illa la'ibun wa lahawun. eré nìkan láyé eré bá a ṣeré ọmọ èké tán bá a tó dàgbà ìgbà tó didi ẹni ó dàgbà tí èso ọmọ èké tí wọ́n á yí kẹ̀kẹ́ kí. odidi àgbàlagbà láìsọ méke. láìsọ méke tí ń yí kẹ̀kẹ́ èyí ń tiẹ̀ kẹ̀kẹ́ tí ń yí kì í nì èébúkọ̀ ń júwe ayé fún wa nu. ń bọ̀ nígbà yẹn ṣeré ọmọ èké tán tíya rẹ̀ ọ̀nà pé ọ̀yà wọlé wá eré ló ń ṣe látàárọ̀ wọlé wá jẹun wọ́n wá wọ̀ fún gbàsọ̀rọ̀ ó ti dọ̀tí wọ́n wọ̀ fún ó yìí tún dàgbà tán ló bá tún gbé kẹ̀kẹ́ ní tún yí kí. tún yí kẹ̀kẹ́ kí. ọwọ́ akọ òwúrọ̀ làwọn ọba jálẹ̀ ọ̀sán ni. ọ̀fọ̀ méke ṣeré ọ̀tún fàgbà ṣeré. ó tún fàgbà ṣeré báyé ti wá ń júwe ayé fún wa nù báyé ti rí náà nù rìn. ayé ọ̀jẹ̀ nkankan eré ọmọdé náà ní wàláhì gbogbo mọ́tò ńlá tá à ń gùn eré là ń ṣe fa à ń ṣeré ni ilé ńlá tá a kọ́ à ń ṣeré ni aṣọ gbangba tá a wọ̀ tá a kó sẹ́sì kanlẹ̀
eré là ń ṣe La'ibun wa lahawun. gbogbo láwa ní tà ń wé à ń ṣeré ní La'ibun wa lahawun. gbogbo ń tà lò ọba gbé pásù owó jáde à ń ṣeré náà ni La'ibun wa ọba bọ́lẹ̀ onímọ́tò mẹ́jọ ẹyọ kan náà lógún ẹyọ kan ọ̀hún tó gùn kọ́ bọ́lẹ̀ nínú rẹ̀ wọ́n náà wò nǹkan ìwọ ibi tẹ́ ẹ ti mọ̀ wípé ayé yóò jẹ́ nǹkan kan ìgbà téèyàn ra mọ́tò 45 million àgbà dírẹ́fà ẹ gbọ́ ọgbà dírẹ́fà tó gbà yí ẹni tí ò ní 10,000 lákàntì ni o tó wọn àtìyàwó rẹ̀ ọmọ tí wọ́n jẹ ní àyíbẹ̀kọ́ òun wá ní dírẹ́fà rẹ̀ ní wọ́n ń gun mọ́tò 45 million dírẹ́fà wa lo bí ọdún 5 lọ́dọ̀ rẹ̀ tí ń fi ń wa mọ́tò rẹ̀ kí ìwọ tó ní mọ́tò ń bẹ́nu lé àfijọ́ tí ó bá gbé ọ jáde nìkan ọmọ wa fi mọ́tò 55 million ọ̀nà dírẹ́fà tí ò ní 10,000 òun ni ọmọ wa jẹ́ fa rẹ̀ owó oṣù tó bá wá gbà tó bá kójọ yọ wá lè fi mọ́tò tiẹ̀ gbómi ẹ wáyé yọ lọ fi mọ́tò tiẹ̀ gbé obìn àwọn obìnrin wa rò pé òun ló ní mọ́tò ni ìwọ lọ ra mọ́tò wọ́n ló ṣe ra mọ́tò òun ní bọ́ọ̀lù sẹ́ẹ̀rì pé eré abẹ́rẹ́ kọ̀ọ̀hún sẹ́ẹ̀rì pé eré náà nù ni. illa la'ibun wa lahawun. ẹlòmíì dírẹ́fà rẹ̀ sanra òun tó ní mọ́tò jáńjálá báyìí ní òrì dírẹ́fà máa wa mọ́tò òun tó lọ kọ́ ń bẹ ní ẹ̀yìn mọ́tò tó bá wá tí wọ́n á wí pé ẹjọ́ chairman ẹjọ́ ẹran mọ́ yìí ẹni kọ́ wọ́n máa wá pè dì ó náà ní ọmọ dírẹ́fà àbíkọ́ máa pè lọ́mọṣẹ́ rẹ̀ tán bá jọ lòdì dírẹ́fà wọ́n dẹ̀ bọ́lẹ̀ sí. dírẹ́fà tó bá yẹ bọ́lẹ̀ sí títọ̀ wọn bá yẹ bọ́lẹ̀ wà ní Aisha wọ́n wà fún ẹ tó gbà ẹjọ́ àwọn nìkan la ní ìdí tó wà padà sẹ́yìn ní ọjọ́ àwọn ọdún èmi gan lẹni tán retí ebí mi wá èmi gangan ní chairman òun ni ọmọ júwe ara rẹ̀ ṣe bá yé náà nù ni ilé eré láyé ayé ọ̀jẹ̀ nkẹ̀kẹ́ wáyé mọ́ níwọ̀n bá darul akhirati lilladhina yattaquna àfàlà méjèèjì náà ní àfàlà tákìlúnà ayé bẹ́ẹ̀ kọ́ ni tọ̀hún náà àfàlà tákìlúnà èyí náà àfàlà tákìlúnà wala darul akhirati alkiyama ya ilé ọ̀run yẹ khayrun òun ló lóore lilladhina yattaquna àfàlà tàgìlò. ẹni ó bá bẹ̀rù ọlọ́run ní ọlá alkiyama ìbẹ̀rù ọlọ́run nìkan lẹ́rù tá a lè mú lọ́wọ́ bàbá ìmámù ayé gbà mí ò mú nǹkan kan lọ àfi ìbẹ̀rù ọlọ́run nìkan. Allahu akbar alhamdulillah. a máa dúpẹ́ ní kò rí bẹ̀rù ọlọ́run mú lọ. orí bẹ ẹni tí pàṣẹ pẹ̀lú ọlọ́run ni yóò pé báyìí ní òrì bẹ́ẹ̀ ni olùkọ́ wa sọ pé kọ́ wa fi àṣẹ tọ́lọ́run fún kò ló lérí èèyàn láì dá kọ́ wa fi bá tẹnìkan jẹ́ kò sí bẹ́ẹ̀ ọgbọ́ èyí táyé parí ẹ̀ ìlàmà tẹ́sí wúwa tẹ́ni wà mú sọ̀múlì umri fani fi máa yẹ dúró mọ́ kò tẹ́ni wàlà sábì límọ̀ rẹ̀ tàdáì àfa onímọ̀ kọ́ ọmọ ló wí bẹ́ẹ̀ ìlàmà ìgbàwo lọ fẹ́ ìgbàwo ni tẹ̀sí wú tó gbàgbéra tó nírántí ọlọ́run ìgbàwo lọ fàkùnùnù tó ní múra ó múra sí tọ́lọ́run kọjá níyàn rẹ̀ ọ̀dà kọjọ́rọ̀ rẹ̀ ọ̀dà kọjẹ́sẹ̀ rẹ̀ ọ̀dà kọjẹ́rìn rẹ̀ ọ̀dà kọjẹ́wà rẹ̀ ọ̀dà kọjẹ́sìn rẹ̀ ọ̀dà. wà mọ̀ sọ́mọlẹ̀ umuri èyí tó pọ̀jù nínú ọjọ́ erí tó ti lò láyé ọjọ́ erí tó fẹ́ lò èyí tó pọ̀jù ń bẹ̀ fà ní ó ti tán o torí wípé ń bọ̀ bọ́ ọ bá wà ní 40 years o lè expect kó rí 40 sí. àfààní ọlọ́run ẹni ọba ṣe bẹ́ẹ̀ fún bonanza ni wọ́n èyí sì pọ̀ pàápàá jùlọ fẹ́ ni ọba ga láyé ẹni tí ọba ga tí ó jẹ́ nǹkan kan ọlọ́run wọn kàn ju ẹ̀mí rẹ̀ lẹ̀ fún ni yọ kàn máa lò ó lọ bẹ́ẹ̀ pẹ̀lú ìyà kéèyàn ọmọ jẹ ìyà kẹ́mi rẹ̀ ó sì gùn. tọ́ ọlọ́run jẹ́ ọ̀rọ̀ àwọn ìbàdàn pé wọ́n lóun àti wèrè ọmọ wèrè tó ya wèrè tí ò wúlò fáyé má ẹ̀mí rẹ̀ ó sì gùn lọ rẹpẹtẹ kò ní kú. kódà yóò máa mú mi gọ́ta gbogbo tí ọ̀pá ni wọ́n máa ṣe yóò tún máa yan lérí títì nǹkan kan ò sí ní ṣe ẹni tí wọ́n ń wúlò fáyé tó ga tí ń wúlò fáyé ikú ó sì mú lọ lẹ́ẹ̀kan náà. ìlàmà tẹ̀sí wúwa tani. nígbà wo la fẹ́ ṣe bẹ́ẹ̀ dà wà mú sọ ọmọlẹ ọmọ rẹ̀ fà ní gbogbo ọjọ́ ayé ta fẹ́ lò èyí tó pọ̀ jù nù rẹ̀ láti lò tán fi máa ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ mọ́ ọkùnrin gbogbo ní tí ọ̀dà ló fi ń ṣe àwọn àwa tí ó kó nira bá ọ àwọn ẹ̀ṣẹ̀ tí ó kó nira bá ọ lọ́hùn tó òfin nira òun lò òun ló fi gbogbo 40 years lò.
wàlá òfin ń bọ̀ òfin 40 years ṣe rí ibú mélòó lọ́wọ́ kù fún ọmọ tó yẹ ṣe rí rẹ̀ wọ́n sì ní a fool at 40 is a fool forever bẹ́ẹ̀ yẹn bá eré ibú àbọ̀ bá ṣe ẹbú wọ 40 ṣe ẹbú ní ọ̀bà kú wọ́n tó ọba ti ń wo 40 lọ tó ń wora rẹ̀ pọ̀ fẹ́ pé 40 ẹ̀yin tẹ́ ń wo 40 tẹ́ ń bọ̀ wá láti rí irun yín báyìí bẹ́ẹ̀ ni tó ń wo 40 lọ kankan kó tó dé 40 ni àbí kó tètè ronú látilẹ̀ tí wọ́n bá yẹ pé 40 wabnu 40 ma alayhi kalam bẹ́ẹ̀ bá yẹ pé ọmọ 40 yìí àsìkò sọ̀rọ̀ ma ẹ múra bẹ́ẹ̀ fi máa yẹ dọ̀rọ̀ lè mọ kété wàlá sábì lè mọ rẹ tàdá ọ jágbe mára rẹ kó ṣe wá sí fẹ́mi ara rẹ wẹ́yẹ́hákì ẹgbẹ́ rẹ yá náfúsí wọ́n pa yáwù nẹ́sìbà ìdọ́fà yẹn wọ́n pa rẹ torí kó lè wọlé orin náfúsí ìwọ ẹ̀mí mi wẹ́yẹ́hákì ọmọ ṣe rẹ ìrísí lọlẹ sojú kòkòrò alárìtì ìyá bíi máa kàlàzì gbogbo ibi tó dáa ibi tó lè wọ̀ tó fi pàdé ìyọ́nú Ọlọ́run ní kó máa wọ̀ ibẹ̀ ni wọ́n máa lọ ìwé ẹ̀mí mi má lọ bí tí ọ̀dà má lọ bí wọ́n ti jẹbọ má lọ bí wọ́n ti jẹjẹkújẹ má lọ bí wọ́n ti jẹrí èèyàn má lọ lédi má lọ bí wọ́n ti fọtí lò nǹkan má lọ bí tí ìyọ́nú Ọlọ́run ó ti bá ọ wà tọ́wì má tẹ̀lé tọ́lọ́run wà ákálẹ̀ sí mímọ́ ni ọ máa ṣe má ṣe bàjẹ́ wá sẹ̀mí ẹ̀nà ṣe hàwá ẹ̀ ìsẹ́mi ẹ̀nà ṣà ìwé ẹ̀mí mi gbọ́ wá sí ti ń ṣe fún ọ yìí wà yìí ó sì mú lò. wà á tẹ́bìrì bí máa mọ̀ bọ́. wà á tẹ́bìrì bí máa mọ̀ bọ́ máa bá ń wòye ẹ̀tẹ́bìrì bí máa mọ̀ bọ́ ìwé ẹ̀mí mi ọ̀lọ́lẹ̀ wo lọ́lẹ̀ wọ́n náà sọ fẹ́mi rẹ bẹ́ẹ̀ wípé wà á tẹ́bìrì bí máa mà bọ́ wòye sáwọn tí wọ́n ti lọ láti ṣáájú mínà lè kúrú ní inú àwọn sẹ́ńtúrì látàyé àwọn ànábì Ọlọ́run dáyé tá a wà yìí látàyé àwọn àfa àlímì gbogbo àwọn tá a bá àfa àbí igọ́ rẹ̀ kò kéwù kò béèrè kò ń búrí karatu àfa ọmọ alága ń bàdàn àtàwọn tọ́jọ́rú wọn bẹ́ẹ̀ tí wọ́n ti lọ inú àwọn sẹ́ńtúrì wà ń kọ̀dọ́ wọ́n parí iṣẹ́ wọn lérí tọ́lọ́run ni jáàtà lè kọ́dọ̀ ìwọ náà lọ lè bẹ̀rù bí n ti ń bọ́ sọ̀rọ̀ tó ń wò mí lè bẹ̀rù mo fà jáàtà lè kọ́dọ̀ òjijì tí ó déwájú ilé rẹ tí ó ní ọ da gbogbo ọlá tó nílẹ̀ da gbogbo owó tó nílẹ̀ da gbogbo ọmọ rẹ lẹ̀ da àwọn ìyàwó rẹ lẹ̀ da gbogbo dúkìá rẹ lẹ̀ aṣọ ọrẹ tó ń wọ̀ lòdì kò di tiẹ̀ mọ́ lónìí. wàhádìrí àǹtọ̀ ọ̀hódà má ṣọ́ra má gbàtàn jẹ ayé tí ń sọ pé àfiwọ́ wọ́n bá kó ń bẹ̀ tán wọ́n pẹ̀lú mi bàbá wa sí àmúṣà ló kú un nísìn ọ̀pọ̀ ẹni tí ń wádọ̀ wọn tí ń pè wọn lánàá ibi tí àwọn tí wọ́n ń lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń wá Ọlọ́run lọ́bẹ̀ ibi tí wọ́n lámàánà sínú bẹ́ẹ̀ ni wọ́n ń wá Ọlọ́run lọ́dọ̀ rẹ̀ tí wọ́n sì ń bá Ọlọ́run lọ́dọ̀ rẹ̀ tó bá wá kú tán wọn ní táwọn ń wá àwọn ti rí ẹni àwọn ń wá nù ni wọ́n tún lọ bòmíì ni àbẹ̀yí tó bá níbẹ̀rù Ọlọ́run nìkan ni wọ́n máa wí pé ibi tí nǹkan ti kú òun nǹkan tó kù mbẹ̀ mélòó nu wọn ni wàá mọ̀ ntọ́pá yẹn lẹ́kùnù. wàtẹ́ ìjì subula lihuda. wàtẹ́ ìjì subula lihuda ọ̀nà tó da ọ̀nà mọ̀nà iná ni o mú kọ́ márìn náà dọ̀tí rárá wà dẹ́kìrì wà ṣìkàràdá máa rárá rẹ létí ọjọ́ tí àgbákò ọwọ́ létí ọkànlẹ̀kùn yóò kànlẹ̀kùn kò ní sálámà ọwọ́ ní wọ́n tanu tó sálámà lóhun àgbákò lòun dé ó béèrè pé tálẹ́ntì ń kànlẹ̀kùn tí ọ̀ sálámà alóhun àgbákò lòun dé wá bọ̀ bọ̀bá wa lò sílẹ̀kùn fún aṣùjálẹ̀kùn àwọlé rẹ̀ wà dẹ́kìrì wọ́n sì kàràdà rántí ijọ́ tí àgbákò ìparun tí ó wọlé wá bọ̀ olójijì wà náà máa sí wá kí gàdá fíkà àrẹ láhàdé bàálẹ̀kà wà náà máa sí wá kí gàdá lọ́lẹ̀ rántí pé ibi tó padà gbé tó ọba gbélé ńlá lórí ọ́ftíẹ̀ tó wà bàbá wa Imam Hamza eré ọ́ftíẹ̀ wọn a máa sun yóòkì nígbà míì àmọ́ pọ̀lọpọ̀ gba ilẹ̀ wọn máa ń sùn níbi ìsàlẹ̀ eré iṣẹ́ ni wọ́n máa ń sùn lọ́pọ̀lọpọ̀ gbà a ní torí kó lè bá tètè yá àti wọ àyè wọn.
ọgbọ́ Akramakumullah. wọ́n náà wá lọ rántí pé wà náà máa sí wá kí gàdá ibi tó padà gbé tó bá dọ̀la fi kààrẹ̀ láhàdé bálíkà kọ́ọ̀rì láhàdì inú sàlẹ̀sàlẹ̀ lẹ́lẹ̀ ibẹ̀ ni wọ́n gbẹ́ díẹ̀ fún ọ nígbà tí Mọ̀lánà sí Àmúsà tó bá àti ló tó yìí àti wọ́n tó yìí ní gíga láyé ṣé gíga tí wọ́n ga láyé ni ò tó ni àbí ìjà àfà tó láàmì láaka ni ò tó ni àbí ìjẹ ni Ọlọ́run ni ò tó ni àbí ara ọ̀hún gan-an bó ti tó ni ò tó ni àbí gbogbo ọlá tọ́lọ̀ ń dá fún wọn ó wá jẹ́ pé gbogbo tọ́lọ̀ ń ṣe fún wọn inú kíláàsì ẹyọ kan náà ni wọ́n yọ fún wọn bẹ́ẹ̀ La ilaha illallah. òun lógún kíláàsì ẹyọ kan náà lógún tiwọn ààyè kan yàrá kan náà ni wọ́n kàn wá ibẹ̀ náà ibẹ̀ wọ́n gbé wọn sí gbogbo ẹni tí ó bá wò wọn ibẹ̀ ni ó ti mọ̀ lè bá wọn nísìn. Allahu ọmọ ṣe Baitul Bila ilé àgbákò ibẹ̀ ni ilé àdánwò ibẹ̀ ni sàárè ilé ebú ni sàárè ilé egbé ni sàárè ilé afa ilé musiba ni sàárè Hayyakumullah. walimandi ilé kọ́ọ̀bùrẹ́ ilé kàlá ibi tí yóò sọ kalẹ̀ pé wọ́n kàn ju ọ síbi kan ìwọ ni kan náà lọ́mọ bẹ́ẹ̀ tẹ́nìkan ní wá kí ọ. Wa mawridi safari li ula. wà máa ń rí dùn sàfúrì lè ọ̀la àwọn tí wọ́n ti lọ táǹgbò kọ wọn tààrí wọn mọ́ ní ibẹ̀ náà ni wọ́n wọ̀ lọ. Wallahi ìkílẹ̀ mọ́ tàbá yìí wàláhì ìkílẹ̀ mọ́ tàbá yìí àtàwọn tó lè bá àwọn tí wọ́n ṣáájú wọn ọmọ tó lè bá bàbá ọmọ kéwú tó lè bá àfà àbúrò tó lè bẹ́gbọ́n ẹ̀gbọ́n tó lè bá àbúrò ọkọ tó lè bá ìyàwó tó lè bọ́kọ ayé kan òun náà ló ń kálukú ń lọ kò pé méjì. Baitu yura mani udia ọ̀kan bẹ́ẹ̀ so fóònì èyí tí ń sọ wípé ń bọ̀ wá Baitu yura amatara sheiba wakati o ti débẹ̀ tẹ́lẹ̀ o débẹ̀ amatara sheiba wakati o wọ́n náà wewu eri rẹ̀ ẹwewu ẹ wo bó ti sọ kalẹ̀ sẹ́rí ikú wa wọ́n náà wo o ti ń rí mẹ́ta o ti ń rí mẹ́rin lára rẹ̀ wàhátọ́ fi ráṣẹ̀ kọ̀tọ́tì ewu wa ń kọ kéwu sí ọ lérí ń kọ kéwu síbi irun rẹ̀ rí ń kọ kéwu síbi irun jàgbọ̀n fi máa yẹ ló wà máa yẹ ló wákàtú sàmátì ẹni tí funfun bá ti yọ níbi dúdú irun rẹ̀ fàkọ́dínù yẹ ẹni tí ó bá ti wo jàgbẹ́ àbúwérí rẹ̀ tó bá yẹ bá funfun ẹyọ kan fàkọ́dínù yìí ẹ ń sọ fún wípé kó yà òkó gòbè anytime máa retí òun. Baitun ilé náà tó bá wà wọ̀ sàárè yùrá máa ní òun dẹ̀ ẹni abánà sínú rẹ̀ kọ́ńdọ̀ màhú kò ní pé mo gbà kan lánàá yẹn ní gbà kan lónìí ọba àna pírẹsidẹ́ǹtì sí yóò ní máa bọ̀ ọba àna olóògùn sí inú sàárè kọ́ na olóògùn sí yóò ní máa bọ̀ kọ́ bá jẹ́ abọ́ rẹ̀ kọ́ bá jẹ́ ògùn gbè wọ́n kọ́ bá jẹ́ ifá ń kí kíní kan gbogbo ń tọ́ bá wù kí fọ́ máa kí ọba nà sí yọgbà kọ́ bá jẹ́ àfa ńláńlá kọ́ bá jẹ́ àfa ńláńlá kọ́ bá jẹ́ ni tí ó wí pé ọlọ́run mo fẹ́ báyìí tọ́lọ́run ó sì ní mo gbọ́n tó wí tó bá ti kan ọ̀rọ̀ ni sàárè ó sọ pé máa bọ̀ náà ni. wọ́n yọ̀ǹda wọ́n sọ̀dé àwọn yọ̀ǹda rẹ̀ síbẹ̀ náà ni. bàdàlífà ọ̀ wá sá lẹ́yìn ìgbà tó lọ Parísì ọlọ Mákà ọlọ múra December ọlọ ti mòlúdì ọlọ tinú àwẹ̀ gbogbo ẹ̀ lọ ń káàkiri bọ́bá wa jayé káàkiri tọ́jayé lọ tó tọ́jayé ló sì tán bàdàlífà ọ̀ wá sá lẹ́yìn ìgbà tó lọ gbogbo ayé ọ̀ ń jẹ mi di mi gbogbo etiri lọ ń wọ lè jẹun ayé bẹ̀ kọ́ o ní ti jẹ kan tán wọ́n tún gbé mi wá ntọ́ ọba pè ní wọ́n da olóhùn olo ọlá olo gbogbo ẹ̀ dáadáa bọ́bá wa lo gbogbo ẹ̀ tán kí dùn sálásẹ̀ àṣírọ̀ ẹ̀ ẹnu ìgbọ́n mẹ́fà náà ni wọ́n kàn fún bẹ́ẹ̀. La farqa ayyahulahu. La farqa bákan náà ni kò sí yàtọ̀ ayyahulahu yóò sọ̀kalẹ̀ sínú sàárè dáhìyàtún àwọn àbúláwò dáhìyàtún ẹni ọgbọ́n tó lè escape gbogbo nǹkan ẹni ológun tí ń jẹ́ ẹni onínàkàlẹ̀ tí jẹ́ ẹni ó lè sọ tọrọ dé pín ní ẹni tí làákàyè òjò sùn wọn ni làákàyè òjò sùn òjò sinmi bó ti ní làákàyè tó ń kò ní làákàyè dọ́dọ̀ kú
dahiyatun. njọ́ tó bá ti dé yóò dòpònú náà ni. awa abúláhùn abẹ́ni tí wọ́n ti ẹ̀bí tí ọ̀gbọ́n rárá dìndín díndó ndín robo dàda dìndín ndín robo àtẹni ọgbọ́n bí àjèrè àwọn méjèèjì náà wọ́n padà jọ wọ sàárè ni. àwọn mọ̀ọ́sẹ̀rọ̀ àwọn mọ̀ọ́láhùn mọ̀lẹ́kùn kàmú. àwọn kìnìún àwọn mọ̀ọ́sírù ẹni olówó abẹ́ni mọ̀ọ́sírù ẹni ara ni tí ò lówó tí ò rí jẹ tí ò rí mu yóò wọ sàárè kò jẹ́ nǹkan kan láyé kò ní nǹkan kan kò ní gá kò ní go ayé ìnira ló gbé ìgbáyé ìnira àwọn kò ní kí sàárè ọkọ̀. àwọn mọ̀láhu múlíkùn ká múlíkẹ́ tó báyìí abẹ́ni ọba ní ọlá tó ti Kárúnà àbó tó ọba Tùbáyì ó ní ọlá ó tó Dangote ó ní ọlá tó Tẹ̀dọ́lá ó ní ọlá tó ń gan ọmọ iye ọlá tó ní ma gbogbo àti ọ̀kan ẹbá kan kúnjò ní ẹ̀gbọ́n Dangote ní bàbá rẹ̀ sí ni Dantata ilé epo tó ní ó lé ní 800 ilé epo tó ní ó lé ní 800 ààrẹ Dangote ti dìde èjèèyàn òun lọ́kọ́ dá Dangote lóko òwò láyé ọwọ́ ọkọ́lé tí ọmọ ya àdàdì ilé tọkọ mọ́ ọwọ́ ní mọ́tò wọ́n ní mọ́tò tó nílé ní 400 di mọ́tò káà kí wọ́n máa lo káà 400 ayé bẹ́ẹ̀ kọ́ ó ní dúkìá tí ọmọ yìí ní ma tòun ti bó ti ní bẹ́ẹ̀ ó padà wọ sàárè náà ni àwọn tí ń lò ó lọ́wọ́ lónìí ogun wọn náà wọ́n padà kú òǹbẹ̀ náà ni múlẹ̀kùn ká múlẹ̀kẹ́ tó bá ẹ̀ wà bá dá wúlẹ̀ àrídù bàbá wa kú tán yóò wá kú àlẹ́ àrídù gbangba wájú Ọlọ́run gbogbo wa lápàdé ń bẹ̀ àlẹ́bí yáwílì àyíyá wà lìbàzí ẹni ó lójú tì láyé yóò dùn wájú Ọlọ́run wà lìbàzí ẹni tí ò lójú tì asa pọnbélé tí ò lójú tì àti asa àtẹni ó lójú tì tán bá déwájú Ọlọ́run kó wá ní ọdẹ ilẹ̀ tí ọmọ wò títọ́ ọmọ kan létí rẹ̀ tẹnìkẹ́ ń bọ̀ tẹnìkan ò tó bẹ̀ láti gbé ní gbangba wájú Ọlọ́run. wàlímọ́bùtẹ̀dì àtẹni ọ̀gá wàlímọ́bùtẹ̀sí wàlímọ́bùtẹ̀dì ẹni tí ń pè yàn ránṣẹ́ wàlímọ́bùtẹ̀sí àtẹni tí wọ́n ń pè ránṣẹ́ ọ̀gá tí ń pa àwọn ọmọọṣẹ́ wípé ọya ẹ̀mí ló lẹ́wọ̀n mẹ́rin ọya ẹlọ́sẹ̀ yìí yọ̀nà sẹ́lẹ̀ ọ̀gá ọ̀hún ó dùn wájú Ọlọ́run bí ó ṣe máa wò ní wàlímọ́bùtẹ̀sí ọmọọṣẹ́ táwọn náà ń ferí gbára wọn gbogbo wọn jọ dúró ẹnìkan wò ní ráyè ẹnìkan wájú Ọlọ́run. wà máa rà ha security ti ń sọyàn wà máa rù yí àtẹni tí wọ́n ń sọ gbogbo wọn déwájú Ọlọ́run tẹnìkan ò ní sọ ẹnìkan. fàyàmà fà sálímùtẹ́kì yá máa fà sálímùtẹ́kì mo kí ó ń tọ̀hún pókú eríire alimutẹ́kì ẹni ọba lè gbìyànjú tó lè wà nínú olùbẹ̀rù Ọlọ́run bọ́ba lè gbìyànjú kọ́ wá bẹ̀rù Ọlọ́run fúnra rẹ̀ lè gbìyànjú wá bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ lọ́run kó fún ọ níbẹ̀rù rẹ̀ ìyá tó bẹ́ẹ̀ lọ́run rẹ̀ pé aj'alni minal muttaqin tí mi sínú àwọn tí ó bẹ̀rù ẹ̀ ẹni ọba wa lè bẹ̀rù Ọlọ́run tí ó bà nǹkan jẹ́ yá máa fa àṣà ọmọ ma kí ó ń tọ̀hún kú oríire ẹni tí ó bà tẹni ẹlẹ́ni jẹ́ kó tó lo ọlá ẹni tí ó bà tọ̀rẹ́ rẹ̀ jẹ́ lẹ́nu sẹ́kún fi dá dúró ẹni tí ó máa gbẹ̀yàn lẹ́sẹ̀ ẹni tí ó máa bà nǹkan jẹ́ láyé wọ́n máa kí ó ń tọ̀. wàríbùhà àbùdé wáyà àríbùhà ẹ bá ń kí ó ń tọ̀ ń pọ̀ mà ti jèrè o àbùdé kọ́díwùkí ẹrú kan tó jẹ́rú Ọlọ́run kọ́díwùkí Ọlọ́run wá sọ kú òǹbí sú alẹ́ ìzáàbìlì mọ̀bíkì àwọn ìṣirò ṣẹ́ tí kò ní í ṣerí ibú àwọn ìṣirò ṣẹ́ tí kò ní í ṣerí ibú lọ́dọ̀ Ọlọ́run wá sọ ń bẹ́ kò jẹ́ ó débẹ̀ kò jẹ́ kí red biro wà nínú fáìlì rẹ̀ wàhálì yàwó mẹ́lẹ̀fà tá a sì sọ kú nínú ewu àti bẹ̀rù ọjọ́ alkiyama. wàyà kàsára ẹ bá ń kígbe òfò ẹ ló ṣòfò ẹ kígbe òfò fún ẹ lọ ṣàgbákò ó ṣe rí ibú máa ń bà á gá ẹni báyìí àrímọ́ Ọlọ́run lọ́wọ́ tó lóun ò ṣe tọ́lọ́run wà máa ń ta àdá wàtàgá wà máa ń ta àdá ẹni ọba kọjá àlà Ọlọ́run tí ń pé kí lọ́lọ́run ó ṣe ń bọ̀ kí lọ́lọ́run yẹn fẹ́ kí lọ́ fẹ́ ṣe gan-an Ọlọ́run ìmúdẹ̀ ń retí ọ máa fira mi hàn ẹ́ mo wá ń retí Ọlọ́run rẹ tó ló máa gbìjẹ ẹ mo ń retí ẹ̀ gan lọ́pọ̀ Ọlọ́run rẹ wá
ẹni ọba wíbẹ̀ ẹ ló ṣòfò wà máa ń ta àdá bàgá ọya wèrè mọ́lọ́run lọ́wọ́ wà ta àdá ó tún wá kọjá ọlọ́run wà tọ̀gá kí ẹwọ nǹkan mẹ́ta ó tún wá ọya tọ́gì sí rílẹ̀ ọdẹni àgbákò mẹ́ta nù bàgá ọgbẹ́rù gbọ́n rí olóhun òṣètọ́lọ́ ó tún wá ń kọjá àlàtọ́lọ̀ ní ọmọdé ó tún wá ya wèrè mọ́lọ̀ lọ́wọ́ ya tọ́ọ̀gì yẹnyẹn nísà ń da gbogbo ẹrú wàṣábà ní ìrànà àlewàgá ìwà ń dáná ọ̀tẹ̀ ń ṣe bí ayé ó ṣe bàjẹ́ ń ṣe bí inú ilé ó ṣe ẹlòmíì ń fọ inú ilé ọba inú ilé jẹ́ ọ̀ṣọ́ inú ilé ọ̀làdàhoro ọba fámìlì jẹ́ ọba ẹbí jẹ́ ọ̀dà gbogbo ẹrú ẹni ọba ṣe bẹ́ẹ̀ ẹ ló kú òfò fi máa tẹ àmì àwọn máa ti máa torí kíni torí ntí ọjẹ náà nípa torí ọkọ lé yóò mọ́tò ẹsẹ̀ ń da gbogbo nǹkan rú. Ọlọ́run ìwọ náà lọ́ba tí a lè fi ara wa tì á lẹ́nìkan àfiwọ́. ẹ̀rù ń bà wá torí pé sẹ́ wa tá à ń kó bọ̀ wá dọ̀rẹ́ Ọlọ́run kò ṣeé gbé yọjú sí ọ. gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ àtàyèsé dédé wa àtàyèsé dọ́gbadọ́gba wa àtàyèsé dáadáa pẹ̀lú rẹ̀ ń bà wá lẹ́rù. pẹ̀lú ẹ̀mí wa tá a ti rá láre tá a ti èèyàn ti wọ 50 years kọ́ wa wo báàkì ẹ̀ títí ń bọ̀ wá kílò 50 years ṣe kọ́ wa lè rí nǹkan rẹ̀ kan pé ntí oore tí mo fi 50 years mi ṣe rè. Fagifirili abude mojiterim. Fagifirili abude mojiterim. Ọlọ́run fẹ́rí jìn gbogbo àwa tá a jẹ́lẹ́ṣẹ̀ tá a ti rọ́lù ẹ̀ṣẹ̀ tí ó da àti ṣe ń tọ́ọ̀fẹ́ àti jẹ ń tọ́ọ̀fẹ́ àti rìnrìn tọ́ọ̀fẹ́ àti sọ̀rọ̀ tọ́ọ̀fẹ́ àti ṣe gbogbo ohun tí ó da pẹ̀lú rẹ̀ Ọlọ́run fẹ́rí jìn wá. Wàdàhámùbùkà limon sajẹ́. Omi ẹkún tí ń sàn lójú wa láàfin bẹ̀rẹ̀ Ọlọ́run mọ́sà ṣàánú wa kọ́kẹ́ wa. Fàǹtà àwòlá máa ń rọ̀. Fàǹtà àwòlá máa ń rọ̀ him. Ìwọ náà lẹ́ni tó ga jù lẹ́ni tó lè ṣàánú yàn. Wà wọ́n máa dín òun ẹ̀dùn ẹ̀. Ìwọ sì lẹ́ni ó dáa téèyàn lè pè. Ìwọ nìkan náà lèèyàn lè pè. Pé ó ṣàánú ẹni tí ó ṣàánú ẹni. Bá a bá pe ẹ̀dá bá bá ṣàánú wa lónìí, ó tún lè dọ̀la kó lóun ò ṣe mọ́. Àmọ́ wọ Ọlọ́run ló ní sọ pa dé. Ọ̀gbọ́n béèyàn kan bá ń ṣàánú wa lónìí, bàbá tún débẹ̀ lọ́la, a ní ṣe bọ́ wá lánàá. Ìwọ nìkan náà ló ní sọ pa dé. Ọlọ́run nìkan ẹni tí ò ní sọ pa ibọ̀ wá lánàá. Wọ́n bá dọ́dọ̀ olówó tó bá fún ọ lówó lónìí, tó bá dọ̀la. Mo fẹ́ am I not give your money yesterday? Yóò ṣe èbó sí wa. Ìwọ Ọlọ́run nìkan la béèrè nǹkan. Àbíjọ́ ló bí Ọlọ́run ní nǹkan tó ṣe èbó sí ọ rí. Kọ́dà kò ní sọ Lárúbáwá sí ọ. Gbà ó tún dé kọ́hún. Ọlọ́run òní kọ́dà kò ní sọ Yorùbá. Bó o tún dé kọ́hún. Bọ́ ọ bá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ lónìí tó bá fún ọ. Bọ́ ọ bá tún dé lọ́la pé mo tún dé o tàná tó fún mo ti lò. Fún mi lómi àyè tó fún ọ. Ìwọ nìkan náà lọ́ba tó lè ṣe bẹ́ẹ̀. Ọlọ́mọsá ṣàánú gbogbo wa. Ọlọ́mọsá ṣàánú gbogbo wa. Ọlọ́mọsá ṣàánú gbogbo wa. Gbogbo eléyìí tá a wí yìí náà kó máa jẹ́ hadiyatan wasilatan minna ila ruhi maulana al-imam al-akbar baba wa imam Hamza Aribi Abdulrahim Yusuf ọlọ́mọsá bá wa sàlékún kẹ́ wọn gbogbo tí wọ́n filẹ̀ láti rí khalifa wa Sheikh Abdul Basit Hamza ọlọ́mọsá bá wa sàlékún ààbò àti sọ́ fún khalifa náà ọlá Muhammadu Rasulullah ìsọ̀rọ̀ Ọlọ́run àtàbù rẹ̀ àwọn ẹni Ọlọ́run wọn ní ìsìláàkù wọn tí wọ́n ní ni pé bí wọ́n bá lọ tán wọn a máa sọ̀kalẹ̀ sára ọmọ ìsọ̀kalẹ̀ náà Ọlọ́run mọ́sàbá wa sọ̀kalẹ̀ sí ara khalifa wa Sheikh Abdul Basit ọlọ́mọ́sàbá wa síbẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń jẹ́ ọmọ lẹ́yìn àtàwọn tí wọ́n ń bẹ níwájú àtàwọn tí wọ́n jẹ́ àbúrò wọn láti alájú wa Akib àfáwà Sheikh Abdul Qadir àtàlájú wa Murtada àfáwà Masoud àfáwà Dahud gbogbo wọn pátá bẹ́ẹ̀ ọlọ́mọ́sàbá wa dúó ti kó wa kó dúó ti àwa náà àti gbogbo àwọn ya wa tán bẹ́ẹ̀ ní opó kọ́mẹ́sẹ̀ wọn jáde kó bá wa ṣàánú wọn eléyìí a fi eléyìí sọrí bàbá wa al-Imam Hamza láti kálẹ̀ mọ àárín àwọn àwo ni wọ́n wà ó ti bá wọn wà nínú as-salihin wa nas'alullaha an yaj'alahu fi usni sunnina báwa fi wọ́n sínú àwọn èròǹgbà tá a ní sí wọn ọlá Muhammad kó wá ṣàánú gbogbo wa náà kó jẹ́ bàbá mudiru markaz ó pẹ́ fún wa ọlá àwọn ènìyàn bàbá imam àgbà kó jẹ́ wọn pẹ́ fún wa bàbá imam male bàbá imam gana bàbá janasi bàbá rabba bàbá mukadamu àgbà gbogbo àwọn bàbá lókè agodi akí àwọn náà kọ́lọ̀ ń bá wa rọ wọn lójú àwọn alfa wa oníwàásù lókè agodi Sheikh Zakir àti gbogbo àwọn alfa alápapọ̀ bàbá Sheikh Daoud alfa ńlá àwọn náà wá àwọn náà ti wọ́n dé kábàdì wọ́n sàdúà
wọ́n ṣe bẹ́ẹ̀ ni gbogbo àwọn alfa bàbá wa Malam Obanduma tí wọ́n jẹ́ chief imam national mosque l'Abuja àwọn náà wá kódà ni wọ́n bàjẹ́ púpọ̀ torí pé alájọsìn ni wọ́n ẹni rẹ̀ ni bàbá wa sọ Ibul Bayani wa Tibyani àwọn tí nǹkan ṣe wọ́n lọ mọ́sàbá wa mú wọn dúró kọ́ ṣàánú gbogbo wọn àti gbogbo kó wa náà àwọn kọ́ bá wa ṣàánú àwọn àlùfáà wa láti Ìbàdàn àjọ wa ń bẹ ń jó ní iná ni ọlọ́wọ́n bá wa san yín lẹ́sùn olóore kọ́ ṣàánú gbogbo wa náà bàbá wa àgbà ìlú bàbá wa dámà tá ní àwọn náà ṣe wá àṣìjọ ìdá gbogbo àwọn nìkọ́bà markasu yìí bàbá wa isun nìkọ́bà àti gbogbo àwọn professor Hamza gbogbo àwọn àfa professor Isa Alabi bàbá mudiru Haruna Rashid bàbá mudiru Haruna Rashid àwọn náà ju ẹnu wọn àti tí wọ́n ṣe wá sí ó tún dijọ́ kìíní ẹ̀mẹ́ẹ̀ta ní Muhammadu Haruna Rashid wa kọ́lọ̀ mọ́sàbá wa san ilé san olóore ọlá àwọn ẹni ọlọ́run wọ́n má jẹ́ yín náà dá alẹ́ ní sì má jẹ́ kó wá náà dá alẹ́ ní kọ́sà àtàwọn tó kù tá àrántí àlùfáà wa Aribidesi àtàwhid àlùfáà wa Sheikh Yahaya láyé gbà mí Imamu ayé gbà mí àwọn náà tó kó àwọn ọmọ kéwúwa àlùfáà wa Sheikh Abdul Hakim ní Nahadọ gbogbo àwọn àfáà Nahadọ pátá àwọn Darul Ulum gbogbo àwọn àfáà Darul Ulum gbogbo wọn ni wọ́n wọ́n sì tún wáyà yín wá kí èmi náà pẹ̀lú láti rí àfáà wa Suibawayh Sheikh Lukman Ambala àfáà wa Sheikh Masoud Ayatullah àfáà wa Alasa àfáà wa Hasan Guruma àfáà wa Sheikh Muhammad gbogbo wọn àfáà wa Tajuddin Ọgbàrá àwọn tó kọrin ń bẹ̀ kọ́lọ̀ wọn san gbogbo wọn lẹ́sàn olóore kọba wa dúró ti wọn Sheikhul Qadiriyya àlùfáà wa bàbá ọ̀tẹ̀ Ọláyínká As-Salati àwọn náà wá àfáà wa Gbẹ̀dẹ́dùn gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ tá a lè da kọ̀ wọn tán àfáà wa Al-Barisi àfáà wa Khalifa Amirul Jaysh gbogbo wọn pọ̀ àfáà wa Ọlọ́runtóyìn Salati àfáà wa Sheikh Naziru Sheikhul Halqa gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ a lè da kọ̀ wọn tán bàbá wọn lè márùn-ún Ọlọ́run bá wa sàn wọn náà gbogbo bí ọjọ́ mẹ́rin làwọn náà fi wá Ọlọ́run sàn wọn lẹ́sàn rí kọ́ sànù gbogbo àtàwọn tó kù bàbá Imam Hasbunallah bàbá wa Ọláyíwọlá bàbá wa Fakrul Ulama bàbá wa Amúra bàbá wa Jimasudu ń lè márùn gbogbo wọn bẹ́ẹ̀ wọn pọ̀ bẹ́ẹ̀ tá a lè rántí wọn tán bàbá Mbariga náà wá àdéhùn bàbá Mbariga àwọn náà wá àfáà wa Sakama àwọn náà wá gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ jazakumullahu khairal jasa Ọlọ́run ò ní fẹ́ yín náà lẹ́ ọlá àwọn ẹni Ọlọ́run gbogbo àwa jàmáà náà táwa náà jọ wà lérí ètò látàárọ̀ Ọlọ́run san ilẹ̀ sáré níta aláfi òní ṣe ni pẹ̀lú ògbó Ọlọ́run next halkọ inshallah á bẹ̀rẹ̀ àwọn halkọ wa padà bàbá yóò dà fún barakallahu fi bàbá wa khalifa orílẹ̀ bàbá mudiru Darul Irshad wal Isha'ad àwọn náà gbìn ọwọ́ aláàrọ̀ wọn tún wá ń rọ̀lẹ́ Ọlọ́run san wọlé san olóore àtàwọn tó kù tá àrántí ولا محمد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا أكرم خلق الله ألف الصلاة والسلام أبدا دائما عليك وعلى صحابك أجمعين سبحان من لم يعلم قدره غيره ولا يبلغ الواصفون صفته سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله